لا قربة ترجى ولا وثن ولا قبر له سبب من الأسباب قبر له سبب من الأسباب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. السلام عليكم ورحمة الله وبركاته. Aki ẹ̀yin ọmọ ìyá wa tí ẹ ń wò wá ní gbogbo ibikíbi tí ẹ ti ń wò wá ní orílẹ̀-èdè Nàìjíríà àti ibòmíì náà, a kí wa pẹ̀lú kíkí ọlá àti kíkí ọlá lẹ́ẹ̀kan sí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí ni ètò yín, ètò wa Flag Bearers of Sunnah, lè tí ó ti ń dé sí ojú móhùnmáwòrán yín. Abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kí ó dákun kí ó ṣe àlékún àlàáfíà ẹ̀mí gígùn àti ìdùnnú àti ayọ̀ fún gbogbo wa. Bí ẹ ṣe mọ̀ lórí ètò yìí, a máa ń gbé àwọn àfáà wa wá, àwọn àfáà Sunnah tí wọ́n ti ní orípa kan àbí kejì ní orílẹ̀-èdè wa tí bòmíì náà. Abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kó dákun kó jẹ́ kí a rí wọn pẹ́, kó bá wa san wọ́n ní ẹ̀san olóore. Lónìí a ti tún mú ìkan nínú àwọn àfáà wa wá. Ìlú Ìlọrin la sì wà báyìí. Inshallah tí ẹ bá ti ń rí ojú àwọn àfáà wa, ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ ni Ìlọrin la wà. Láláì dé ìnàpẹnu, mo láyọ̀ àti àǹfààní láti sọ fún yín pé a wà pẹ̀lú àwọn àfáà wa. Kí n má wulẹ̀, mo fẹ́ kẹ́ ẹ ní ẹnu oníkan láti ń gbọ́ pọ̀n, ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ wọn. Tẹ́ ẹ bá ti rójú wọn, ẹ ti mọ ibi tá à ń lọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Hayakumullah. Adúpẹ́ tí àwọn àfáà wa tí wọ́n gbà wá ní àlejò. Abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kí ó bá wa san wọ́n ní ẹ̀san olóore. Àwọn àfáà wa náà ni Dr. Sheikh Abdul Fattah Sarumi. Mo lè má gẹ́tì orúkọ wa mọ́ by time tá a bá ti bẹ̀rẹ̀ tó, inshallah. Ilé tó bá yẹ kí a tún fi kún nínú orúkọ bí ní láì tààdà wọ́n máa sọ fún wa. Ẹ jẹ́ kí a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú báyìí pé tọ̀, ẹ jẹ́ kí a mọ orúkọ yín, torí èmi lè dárúkọ pé orúkọ báyìí lè jẹ́ pé bóyá ń bẹ o, bóyá àlékún wà ń bẹ, bóyá àdínkù wà ń bẹ o. Bismillah. Alhamdulillah wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu sallallahu alayhi wa alihi wa sallam kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid wa ba'd. Mo kí àwa jama tí a ń ṣètò yìí, Flag Bearer of Sunnah. So kọ́lọ́n kó bá wa dúpẹ́ fún yín. Iṣẹ́ ńláńlá náà ni ẹ gbé lọ́wọ́, kí Ọlọ́run kí Mùsá san yín ní ẹ̀san olóore. So iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ tí ó máa lọ láéláé, ẹni kọ́lọ́n kó pe iṣẹ́ yìí àkọwọ́lá ìjọka oṣù rẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe bí mi, orúkọ mi Abdul Fattah ní orúkọ mi. So but nínú certificate mi recently, so Sarumi Abdul Fattah náà ló wà níbẹ̀. So kí ló fà? Orúkọ mẹ́ta ni mo ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. So Abdul Fattah, Abdul Wahab, Sarumi. So àmọ́ ìgbà tí mo parí diploma, so tí a lọ sí Sudan, so bí mi lápadà débẹ̀ náà. So pẹ̀lú GC tí mo ṣe, ẹni tó ló bá mi rẹ́gísítà GC nígbà yẹn kò rántí orúkọ kẹta tí mo ń jẹ́, Sarumi Abdul Fattah náà ló fi sí. Ìgbà tí a dé tún Sudan tí a fẹ́ sọ pé orúkọ olówà lórí ṣáádà license wa, so wọ́n àkórúkọ mẹ́ta. Ẹni wọ́n ní mo fẹ́ rí ẹni tó jẹ́ musajjil wa, òun fẹ́ rí ti secondary school gàgà tí mo lò wá, wá jẹ́ pé Sarumi Abdul Fattah ló wà mẹ́wàá ní tó wọ́n lò náà nìyẹn. Allahu Akbar. So mo fi ń jẹ́ Sarumi Abdul Fattah ní kàrísì. Ẹ dákun, ṣé Sarumi orúkọ bàbá gangan ni àbí báwo ni orúkọ yẹn ṣe jẹ́? Torí
ní ìmọ̀ díẹ̀ tá a mọ̀ nípa Ìlọrin o bíi pé orúkọ agboolé ni so báwo ni Abdul Wahab ṣe jẹ́ báwo ni Sarumi ṣe jẹ́. èmi gangan ni Abdul Fattah. Allahu Akbar. so bàbá mi ni Abdul Wahab. so ó kọ́lé wa gangan ni Sarumi. níbo ni ilé Sarumi wà Ìlọrin ẹ dákun. ó wà ní Alánà. Allah. Sarumi méjì ló wà ní Alánà Ìlọrin. Sarumi kan bẹ àwọn pè ní Sarumi Ológbòndókó àbí kò pè ní Sarumi Àdáńgbá àbí kò pè ní Sarumi Òkèlélè. so kàníyàn so Sarumi ti Alánà mọ. òní títí náà ti ọ̀dọ̀ ti wà. Allah. Jazakumullahu khairan. àmì ọ̀yà kan náà bá a san ní ẹ̀san lórí. bí ẹ ṣe wá sọ tẹ bá wo ẹlòmíì nílọrin bíi Ìlọrin wọn bí wọn sí Ìlọrin náà wọn dàgbà sí Ìlọrin gan wọn tiẹ̀ ti ṣe ìṣẹ̀mí wọn ilé tó pọ̀ jù ẹlòmíì ó lè jẹ́ ọmọ Ìlọrin wọn bí síta kódà ìta wọn dàgbà sí kan tó wá ṣẹ́rí padà wá. báwo gan lẹ ṣe bẹ̀rẹ̀ sí ní lo kékeré yín ṣé Ìlọrin náà bí yín sí ni àbí Ìlọrin ni ẹ dàgbà sí ni àbí ìta náà bí yín sí ni tẹ wá padà wálé. Jazakumullahu khairan. àmì ọ̀yà kan. ní ìsàlẹ̀ Èkó ní Willoughby Street. Allahu Akbar. ní ìsàlẹ̀ Èkó gangan Lagos Island. Allahu Akbar. ibẹ̀ ni wálé tèmi ni wọ́n ń gbé. so ibẹ̀ ni wọ́n bí mi sí kọ́ra ibẹ̀ náà ti ṣe akẹ́kọ̀ọ́ mi. Allahu Akbar. so bọ̀dùmá tó dé bí ọmọ ọdún méjì náà ni ó gbé mi padà wá sí Ìlọrin. so gbogbo ìṣẹ̀mí ayé mi tó wá kù Ìlọrin ni mo ti lò. so bí ó ṣe jẹ́ ní. àwọn bàbá ṣé wọ́n ń ṣe òwò ní àbí iṣẹ́ ló gbé wọn lọ sípò. torí Willoughby tẹ dárúkọ mo tó ń rántí pé ó dàbí mo mọ àwọn àdúgbò yìí díẹ̀. Allahu Akbar. ṣe rí gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ pé ìdílé tó bá jẹ́ ìdílé àfáàní Ìlọrin so ilé àfáàní ilé Sarumi so bàbá títí Alhaji Semina so àfáàní bàbá wa bá àwọn àfáàní àwọn àfáà àgbà ní Ìlọrin ni wọn. ṣé wọ́n pe iṣẹ́ tí Ìlọrin máa mú náà ní kó máa mú jálàbí. wọ́n ṣe àfáà jálàbí ni àwọn wálìdì àwọn alájì ni wọ́n ń ṣe. Sàlẹ̀kó ni wọ́n wá bẹ́ẹ̀sì sí so ntọ́fà tó fi bí mi sí Èkó nìyẹn so jálàbí ni wọ́n ń ṣe so níbẹ̀. tó báwo gan lẹ ṣe bẹ̀rẹ̀ sí ní wá ìmọ̀ ẹ̀sìn torí ní tẹ́ sọ fún wa nísìnyí background yẹn ó ti jẹ́ kó yé wa pé kò ń ṣe pé súnà yìí wọ́n bí máa ń ní. bóyá níbi pé tó ìdáyà Ọlọ́run bá padà dé nígbà yẹn ń ka nǹkan àbí àwọn nǹkan náà ń sọ fún yẹn pé ẹ tún wo nǹkan báyìí ẹ tún wo nǹkan báyìí ló wá fi di pé àgbọ̀ èdè báwo gan lẹ ṣe bẹ̀rẹ̀ sí ní wá ìmọ̀ ẹ̀sìn gan. Barakallahu fikum. Barakallahu. bí mo ṣàlàyé pé àwọn tí wọ́n jẹ́ wálìdì wa so oníkéwù ni wọ́n. so ìgbà tí à ń dibi ọmọ tó fẹ́ fa bó ṣe pé aládàá Ìlọrin náà ni pé ẹ máa lọ sí Lékè Wàhálà sí Lékè Wàhálà yẹn ní ilé Sáwúrà ní Àgbàjì lọ́dọ̀ Sheikh Muqaddam Abdul Wahab bin Bashar ọ̀dọ̀ wọn ni mo ti ka Al-Qur'an so mo ti ka Al-Qur'an kí ló dé fa jẹ́ pilẹ̀ fún everybody. bẹ́ẹ̀ni so kí ló fà ni pé wálé dì mí gangan wọ́n ní sílà pẹ̀lú ilé Sáwúrà yẹn màmá wọn ọmọlé Sáwúrà yẹn ni màmá wa Lágbàjì gangan so wọn wá fún wa lọ sí ilé kéwú mbẹ ká lọ máa kéwú mbẹ ní mo ti kí Al-Qur'an àtàwọn tó ń jẹ àwọn ẹ̀gbọ́n mi àti àwọn tó tún jẹ àwọn àṣà ọ̀pọ̀lọpọ̀ ọmọ inú ilé wa lè Sarumi bẹ́ẹ̀ ni a ti máa ń ké Qur'an so bẹ́ẹ̀ mi náà ṣe parí níbẹ̀ nìyẹn but ṣé mo tí àwọn bá wà nílò àwọn afáàmì ìbẹ̀tẹ̀ ìpọ́n ní mentality kò ní fẹ́ kọ́ ọmọ lọ school sùúrù ẹ̀ ni àwọn wálìdì tèmi náà but wálìdì mi ní áhù kan brother àti ìpọ́n jẹ́ bí ọ̀hún jẹ́ ọ̀nkù fún èmi so kọ́lọ́n kọ́ bá wà kẹ́wọ̀n àwọn gẹ́gẹ́ ni wọ́n ẹ̀rọ rí èmi sí school pẹ̀kẹ́ tún máa kàwé sí i wọ́n lọ primary school so primary school yẹn mo lọ United school ní Taiwo Sàlẹ̀ ẹni mo ti ka primary school ni mo parí ní 83. Allah, 1983. Yes, stroke 84. Then mo parí ní primary school. So láti máa fi parí primary school yẹn náà ni mo ti parí Quran. Ṣé wọ́n pè tí wọ́n bá ti parí Quran gẹ́gẹ́ bí àṣà Ìlọrin ní gbogbo ẹlẹ́yà 80 yẹn. So nítorí mo ṣe náà ni pé wọ́n ní ọ̀fun bẹ̀rẹ̀ ìtumọ̀ ní kíké. So ọ̀dọ̀ alájì wa gangan
àwọn gan ni mo ti wá bẹ̀rẹ̀ ìtumọ̀ ọ̀dọ̀ wọn ni mo ti ké Qurtuba ọ̀dọ̀ mo ti ké Ashmawi ọ̀dọ̀ mo ti ké Akhdari Durusul Awwaliyah ọ̀dọ̀ wọn ni mo ti ké gbogbo àwọn tírà yìí. So ìgbà tí mo parí primary school so wọ́n á rìn mí sí Darul Ulum ní Ìsàlẹ̀ Kòtò so ní nǹkan bí 84 yẹn so mo wọlé ní Thalith Ibtidai so àgbà wọn náà wọ́n pè ní Thani àwọn máa ń pè ní Thalith but àwọn afọ́ ní Thani ni pé Ibtidai méjì ló wà but Thalith làwọn máa ń pè ara wa so tàfi wá di pé mo ka ìdádí lẹ́yìn Thalith Ibtidai ni mo fi parí ìdádí ní 89 mo parí ìdádí ní 1989 ní Darul Ulum so lẹ́yìn ìgbà yẹn so mi láǹfààní àti attend Thanawi kankan so fún àwọn ìdí kan torí èmi àti ẹni tí mo jẹ́ ẹni tí mo tẹ̀lé gangan tó jẹ́ ẹ̀gbọ́n mi gangan so àjọ parí ní time kan náà ni so èmi kéré gan nígbà mo fi parí ìdádí yẹn so ẹ̀gbọ́n mi wá ní àwọn ọ̀rẹ́ ìdáwálé wa ní aláàjì láwọn fẹ́ kí ẹ̀gbọ́n mi káwọn lọ sí Agége ní Markaz so pa àwọn méjì náà làwọn fẹ́ ká lọ àmọ́ àwọn òkè á kí àwọn méjì lọ lẹ́ẹ̀kan náà wọ́n dúró máa wà pẹ̀lú mi náà kí n máa rí ọ̀rọ̀ ńṣẹ́ so kí ẹ̀gbọ́n mi lọ ṣùgbọ́n tó ń lọ so èmi náà dúró nílé mo pè níwà bí mo ṣe parí ẹni tó jẹ́ Mudarris Awwal bí mùdírì lè kéwú ní Darul Ulum ọ̀rọ̀ ní síwálẹ̀ dì mí pé kí ló ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ kọ́ mọ̀ yóò proceed ni wọ́n ní àwọn fẹ́ kí n kó wà pẹ̀lú àwọn nígbà ẹ̀jẹ̀ kọ́ mọ̀ yóò lọ because náà àwọn Mumtaz Awwal náà ni mo wà wọ́n ní ipe ẹ̀jẹ̀ kọ́ mọ̀ dọ́mọ̀ yìí dúró báyọ̀ ní àwọn pé n táwọn fẹ́ náà nìyẹn so ẹni wọn sá dákẹ́ so ẹni lọ́wọ́ sọ fún mi pé kí n má dúró pé kí n máa lọ sí àwọn ilé kí lọ́dọ̀ àwọn èèyàn káàkiri a máa ń pè ní lẹ́sìn ni so wọ́n ṣe lẹ́sìn káàkiri lọ́dọ̀ àwọn kẹ́kọ̀ọ́ káàkiri lọ́dọ̀ àwọn àfà pàtàkì jùlọ àwọn asátìsí wa náà ní ilé kéwù so bí Ustaz Abdullahi Said Agbabiaka so náà àfà tí mo lázàmà gan náà ni tó bẹ̀rẹ̀ ṣe dáadáa fún yẹn nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn gan ṣùgbọ́n tí wálé náà ti di pé mo ti ń pè mí dúró so àwọn kan wá ẹ̀rọ mi sí ọ̀dọ̀ ìsánúnà sí ọ̀dọ̀ bàbá ńlẹ̀ Abikan bàbá yẹn ni Sheikh Ahmed Abikan so rahimahullah wọ́n ti ṣaláì sí nìsín so wọ́n ń kéwú lọ́dọ̀ wọn so wọ́n sì ń lọ àwọn tó ní ṣe pẹ̀lú balaga aróòdù nahwu sarfu kankan mọ́ kíkàkiri so lórí yẹn náà ni mo bá dọ́dọ̀ Sheikh Abdul-Latif Mikabara so kéwú ní ọ̀dọ̀ táwọn náà so pàtó tí mo lọ kéwú lọ́dọ̀ tí mo lọ kéwú Maqama so àti tírà Lamiya Uyun Lamiya so mo kà ní ọ̀dọ̀ wọn so bí wọ́n yàn ṣe ń ṣe káàkiri nìyẹn time tí ẹgbẹ́ mi ó fi parí Thanawi so tí ó dé wọ́n ní kí mi wá lọ Thanawi mo ní kí mo lọ sí Thanawi mọ́ sèmi gẹ́gẹ́ ti rí pé mi ní Thanawi mọ́ pẹ̀lú àwọn nǹkan tẹ́ ti kọ́ tí mi gan ti rí pé kò sí nǹkan báyìí ni mo wá fi ẹ̀rọ sí legal study so ìgbà tí mo dé legal study ṣahada ìdádí ni mo gbé lọ́wọ́ so kọ́lọ̀ kó bá kẹ́ àwọn àkóṣe dáadáa fáwọn àwọn lecturers tí à ń pàdé níbẹ̀ náà so Professor Mahfoud Jimba ló lọ ọ̀rọ̀ àwọn gẹ́gẹ́ náà ṣe muqabala fún mi níjọ́ yẹn àwọn ṣe muqabala fún mi wọ́n ní ìdádí ló ní kí wọ́n ti standard yìí ju ìdádí lọ so mo wá ṣàlàyé pé mo ń ké káàkiri àmọ́ mi ní ṣáàdà fún yẹn wọ́n ní ok wọ́n á fún mi ní certificate course yẹn máa ṣe ní ọdún kan ìgbà yẹn wà bẹ̀rẹ̀ diploma so bí mo ṣe wọ legal study náà nìyẹn so lẹ́yìn ìgbà tí mo kún legal study so ṣẹ́mọ̀ òbí nígbà míì wọ́n rí pé bí n ṣe padà lọ sí Markaz mọ́ yẹn pé ó dùn wọn ná pé bolo tó fẹ́ yà sí nísìnyí so kọ́ra ẹ̀fọn gbogbo legal study yẹn ni mo sponsor ara mi lọ so tó lẹ́ni pé ìníbọ̀ dá sí so sponsor ara mi so àwọn problem oríṣiríṣi sàṣẹlẹ̀ níbẹ̀ yẹn náà so mo ṣe parí níbẹ̀ yẹn ni mo padà wá
di pé n tó gbé mi dé al-hikma gangan ìgbà yẹn ni wọ́n wà ní kòléyà ni a máa ń pè kòléyà ọ̀làdí méjì so náà ni a máa ń pè al-hikma nígbà yẹn so ìgbà tí mo dé ibẹ̀ ní tí mo ti bá lọ ni pé bóyá wọ́n náà nídìí àwọn tí ó máa wà ní maktaba bọ̀tálẹ̀ àkọlù kẹ́niyẹn ní ṣahada ìdádí ní ti lugha arabiyya wọn ni àìmọ́ náà fẹ́ àwọn fẹ́ ṣẹ́ mbẹ́ ìgbà tí mo dé ibẹ̀ wọn náà ti gbà yẹn wọn kí náà ń ṣe yà yìí wọn ni wọn kéwù náà ni kéwù wọn ni wọn ṣe degree nǹkan èló ni fọ́ọ̀mù nígbà yẹn 500 naira ní fọ́ọ̀mù so mo ṣe ra fọ́ọ̀mù níbẹ̀ ni ẹbí mi náà ṣe tó bẹ̀rẹ̀ degree níbẹ̀ so meanwhile pẹ̀lú àwọn ẹ̀ka ní fitani àbí káníkà àwọn mashakil iqtisadiyya tó ṣẹlẹ̀ ní legal study so kò jẹ́ kí n ní ṣahada ti Bayero náà máa ń fún wọn nígbà yẹn bẹ́ẹ̀ni so kò jẹ́ kí n ní ṣahada Bayero ní pé asanwó skul wá ṣe kìíní kan so ní mo fáwọn pé kí jẹ́ kí n bẹ̀rẹ̀ diploma níbí so níwà àwọn tó àjọ jẹ́ kọ́lẹ́gì nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ti wà ní Ìlọrin tó ti àwọn ti wà ní Kánò tó ti ń bá program wọn lọ so yìí fún gbà yẹn ọ̀rẹ́ mi kan bẹ tí wọ́n sọ fún mi pé ṣé o rí ẹlẹ́gàsá ìkíní tó ń lọ yìí kò lé ọ̀làdì méjì yìí ṣáàdà lọ́wọ́ àmọ́ ìtàrọ̀fà lọ́dọ̀ hukuma pé hukuma ò ní gbà fà so tí mo wá fi ń da lọ́wọ́ ni pé ìdádí tí mo ní hukuma ò ló gbà so hukuma gba ìdádí náà so eléyìí náà tí hukuma bá gbà yẹn àmúṣà ti ní so kó tó ti kọ́ lọ́nà ní kó padà wá já sí pé Sudan láfi lọ lè parí ní Sudan so láti parí tẹkọmílà lẹ́sánsì ní kó tó di pé a lọ bẹ̀ alhamdulillah àwọn arìnrìn àjò yìí gùn bẹ́ẹ̀ ṣe sọ yẹ mo ń bá yín fi ọkàn tẹ̀lé ó kàn jọ pé nǹkan tó kéré ni àmọ́ nǹkan tó gùn púpọ̀ ni abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kí ó fi àlùbáríkà sí tí ẹ bá wo àwọn arìnrìn àjò dá ẹlòmíì ó lè jẹ́ pé torí pé ó fẹ́ lówó ló fi ń lọ bìkan ẹlòmíì torí pé ó fẹ́ lọ́lá ló fi ń lọ bìkan ẹlòmíì torí pé ó fẹ́ nípò ló fi ń lọ bìkan kí ni nǹkan tó jẹ́ nǹkan tó fi ń lé yín lérí pé èmi náà fẹ́ mọ kíní ẹlòmíì wà jẹ́ pé yóò kàn rí ẹ̀kan pé Lárúbáwá bí ṣe ń sọ ìgan ló wù mí tí wàá fi wá di pé yóò wá já sí àgbà mi inú kéwù gan kí ni nǹkan tó jẹ́ driving factor fún yín. alhamdulillah jazakumullah khairan so parọ́ so ọmọ ènìyàn gbọ́dọ̀ ní nǹkan tí yóò máa lé ní ìgbésí ayé rẹ̀ tí ó sì ní pé bóun ṣe fẹ́ rí ní ìgbésí ayé wọn nìyẹn so ẹni tó bá ti wá máa bá yẹn sọ ni pé man yahkir man ya'rif al-matluba yahkir ma badhal tí wọ́n bá ti mọ nǹkan tí wọ́n wá gbogbo wàhálà tí wọ́n bá rí ń bẹ̀ èyí tí ẹ̀ ní kàpọ̀ ṣé ní tó máa ń jẹ́ hadaf tèmi ló ní pé wọ́n wù mí láyé kí n jẹ́ àfà Allahu akbar kí n jẹ́ àfà so pẹ̀lú àwọn kankan tí wọ́n ń gbọ́ pẹ̀lú pé nínú ilé yín lè sàròwé ilé àfà ni ilé àfà ńláńlá ni kò síbi tí n bá dé nígbà yẹn tó mo ṣe kéré yẹn náà ọgbọ́nbọ́lé yín ọwọ́ pé ilé àfà yẹn ọgbọ́nbọ́lé yín bá lè sàròwé ẹlòmí lè kìtàn mọ́lẹ̀ yọ́ máa sọ ẹlòmí lè ní sórí bàbá wa ilé wọn ti kéwù bàbá yín bákan ní Allahu Akbar kíní kan oríṣiríṣi so kíní ẹ̀ máa ń wò gbà èmi náà fẹ́ jẹ́ àfà so kíní ẹ̀ máa ń ga lẹ́mìí mi gan so òun ni kókó tí mo fi wò gbà gbọ́dọ̀ tí mo bá fi jẹ́ àfà náà lèmi náà jẹ́ dẹ́nlẹ́yìn náà pẹ̀lú fẹ́ jẹ́ àfà wọn mo tún wá máa ń rí gbọ́ pé ẹni Ọlọ́run làwọn tó jáde àwọn afáàlẹ́ yín òwúlé Ọlọ́run ni wọ́n nígbà tó máa fi hàn pé àwọn fẹ́ jẹ́ òwúlé Ọlọ́run. Allah ẹ̀yin náà fẹ́ wà sọ́lá dáadáa. èmi náà fẹ́ di ẹni Ọlọ́run fẹ́ di ẹ. so kí ni ẹ̀mí méjèèjì yẹn náà ni kódà mo pàtàkì rẹ̀ débi pé táìmù tó ṣe pé yẹn náà ti ń lọ lékè yẹn náà ń lọ lékè yẹn náà ń lọ lékè so àwọn kọ̀ọ̀kan náà máa ń wá sí ọ̀dọ̀ yẹn kò jẹ́ kí n mọ iṣẹ́ kàkà sí ìmọ̀ iṣẹ́ ọmọ abáyín fọṣọ ni àbí kí ni wọ́n máa irọ́ ní iṣẹ́ ọwọ́ àbí kíní kan àwọn tẹ́lẹ̀ máa wá sọ́dọ̀ yín tí wọ́n wá ń kéwú èmi náà lọ lé kéwú àwọn yóò sì máa wá kéwú tí wọ́n tó ti táìmù kan èmi náà padà di pé mo dúró nígbà tí mo parí legal study yẹn so mi lọ bí yẹn kama tó pé látàárọ̀ báyìí àwọn ọmọ ilé kéwú ni so tó wá di bí 10, 11 so I stop to stop tó wá di pa tó ké 0 tá tó bẹ̀rẹ̀ àtó kíásì tá tó bẹ̀rẹ̀ so the same thing lálẹ́
so bí n ṣe ń lo láìpẹ́ yẹn tí kó tó di pé ọlọ́run ní kí ìṣẹ̀mí súnà ó wá dé. kó wá dé. Now ká tó wá yà lọ́bẹ̀ yẹn a rí gbọ́ pé nílọrin a mọ̀ pé tọ̀ríkọ̀ méjì náà ló gbilẹ̀ a mọ̀ pé tó pé nílọrin o àwọn míì àsáwọ̀ ló bá àwọn míì tó jẹ́ pé wọ́n ń tẹ̀ lábàásọ àsọ pé Tìjàní àti Kọ̀dìríyà a sì rí pé ní axis ọ̀dọ̀ yín ní òde Sàrùmí wá sálẹ̀ olóòkè ń arígbétọ̀ àwọn tó máa ń lu bàndírì àwọn Kọ̀dìríyà ló pọ̀ lọ́dọ̀ yín ewu gan lẹ́yìn ṣe mẹ́. Jazakumullah khairan. So kí mo ṣe ṣàlàyé wípé nínú nǹkan tó máa ń wà ní ọkàn mi oníkó fẹ́ dẹni Ọlọ́run. So ṣé wàá rí ìgbà táwọn ní I'dadi bóyá bí kí níbi àwọn Thani I'dadi. So ustaz kan kọ́ wa nígbà yẹn. So ustaz gangan ló kọ́kọ́ fún mi ní kí n ò ní qasdu pé nínú ma fẹ́ dẹni Ọlọ́run ọba o. So pé ọ̀nà tí ẹ sì mọ̀ fi ń súnmọ́ ẹni Ọlọ́run bàbá yìí lọ́wọ́ kọ́ gbé sínú ọkàn mi pé ọ̀nà tọ̀ríkọ̀ tasawuf fún ni. So mo pé ṣé kí n dákun àbí kí n má dákun ẹni yẹn. Bí a kà sí ilé. So àwọn náà máa ń sọ àwọn ọ̀rọ̀ tó sáà jẹ́ ọ̀rọ̀ ìfa ẹ̀mí yàn sínú tasawuf ẹ jẹ́ kí n dákun ọlọ́dún. Ustaz Adam Yahya Al-Fulani. Wọ́n wà ní Kano precisely báyìí. So àwọn ni wọ́n kọ́ gbé sí mi lẹ́mìí pé tí ọmọ fi ń nífẹ̀ẹ́ pé àwọn fẹ́ ṣe tọ̀ríkọ̀. So àbọ̀ tí ìmọ̀ kan ti ń jẹ́ bẹ́ẹ̀. Nípìnlẹ̀. Wọ́n kà mọ́ ní pé àyọ̀wọ̀ yẹn lọ lè gbọ́ ọ̀nà tí tẹ́ fi gálẹ̀ mi tẹ́mi yín ń rìn ní kankan kẹ lọ rí àwọn tó jẹ́ àwọn afá àwọn ọmọ rọ̀bùn tí wọ́n rọ̀ báyìí ní kankan. So ìgbà tó wá di pé mo wà nílé ìjọ kan ṣe kí mo sọ pé mo lè wà kí ni mo máa ń kà nǹkan yẹn so mẹ́rin mi náà sì ń ṣe ṣùgbọ́n ẹnìkan ṣe wá ń jọ yẹn nìyẹn ládùúgbò rẹ̀ nìkan tó jù mí lọ so àmì àbúta yẹn kan asábísọ sọ̀rọ̀ ó lóun lọ sí sáwí kí lóun lọ sí sáwí mo sì lọ mọ̀ kẹ́tí ń jẹ́ sáwí nìyẹn kan so ibi tí wọ́n ti máa ń dẹni Ọlọ́run níbo nìyẹn omi Adábàtà ń bá tẹ̀lé wọn lọ so wọ́n pè bẹ́ẹ̀ nílé onídà ńlá so bàbá yẹn ní èèyàn lẹ́yìn ìgbà yẹn gan mùdídì rẹ̀ pọ̀ so aṣáájú wọn bẹ́ẹ̀ níjọ́ Friday so wọ́n ṣe kí ni ayélujára látà máa ń ṣe yẹn kan tọ́jọ́ jimá so ìṣẹ̀lẹ̀ kan ìṣẹ̀lẹ̀ kejì mi ò jẹ́ kí n padà lọ síbẹ̀ yẹn mo ní àmì láìkì bíbí tí ì ṣe rí so bí ìṣe lọ́mọ àwọn yóò wá pè mí mo ní mi lọ́mọ so ọ̀rẹ́ wa kan tó náà tó wà mẹ́gbà wọn wá ní àti wọn ọmọ dábà ká lọ síbi títí ọ̀dọ̀ ti wá so ló wá mú mi lọ sí ọ̀dọ̀ tí wọ́n ti bí Kàdíríyà àti mo débẹ̀ mo débẹ̀ ní ṣe wọn eléyìí wà òkè so kò sí àwọn ibi tẹ́lọ ẹ̀ ṣé Tìjàní àlàmà àkọ́kọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì wá ní ti Kàdíríyà mẹ́wàá ti bí mo wá súnmọ́ ilé wájú ibẹ̀ yẹn lọ so bí mo ṣe jọyìn tasawufu Kàdíríyà nìyẹn so lè bá bẹ̀rẹ̀ ìgbìyànjú lóríṣiríṣi so wọ́n á fi tẹ̀mítẹ̀mí ṣe tasawufu yìí torí bí mo ṣe ń ṣe mo ń ṣe pẹ̀lú pé ẹ̀sà fẹ́ di ẹni Ọlọ́run ó sì yé mi pé kéwù tí n bá kà yín yé mi wọ́n problem ni pé ṣé kí wọ́n á mọ̀ pé ìdájọ́ nǹkan tí ń wí rèé kò sí ń gbà náà àmọ́ ìdájọ́ nǹkan yẹn tó wáá pé yẹn bá mọ ìdájọ́ ohun tí yẹn ń wí ni ṣẹ̀nìjọ́ tí yẹn bá wọ sáwí báyìí ni wọ́n ti túlẹ̀ pé jẹ́ ló sì sá jáde padà Allahu Akbar àmì yẹn mọ ìdájọ́ ohun tí yẹn ń wí so Kàdíríyà ni mo ń ṣe mo sì fi tẹ̀mítẹ̀mí ṣe gan-an so kódà tẹ wà nù Kàdíríyà àwọn nǹkan wo ló jẹ́ àwọn nǹkan gbòógì tó yẹ pé àtẹ̀yìn gẹ́gẹ́ bá tún rántí pé ẹ̀sìn mọ́ dúpẹ́ fọlọ́run bá pé Ọlọ́run àdúpẹ́ tó là wá ń bẹ̀ o torí ẹlòmíì ìṣẹ́gbẹ́ ẹlòmíì ó lọ kálúwà yóò máa jẹ gúgúrú ẹlòmíì ó máa pàṣì oúnjẹ sí ó máa pàṣì gbẹ́ sí wọn ni so kí ni àwọn experiences yẹn. so gbogbo nǹkan tẹ́ ń sọ yìí mi gan experience rẹ̀. Allahu Akbar. because ṣe rí Kàdíríyà ní kinní kan ní pé Kàdíríyà wọ́n ní fuqdanu al-murabbi wọn ò ní ẹni tó ń jẹ́ murabbi ò sí so ti yẹ àmọ́ sọ́rí o káwọn Kàdíríyà má bínú tó bá gbọ́ o so
èmi wá wò pé orí kan àpò ní mọ̀rọ̀bí yẹn èmi fẹ́ jẹ́ mọ̀rọ̀bí yẹn gangan so mo wá kọ́ bí ara sí kìíní yẹn gan mo wọ kálúwà so kọ́ra even màá tún fi pamọ́ gbà wọ́n pé ń sọ fún mo lè àwọn tó ń wò wá ẹlòmí ò mọ̀ tó mọ̀ mọ̀rọ̀bí o. mọ̀rọ̀bí ni pé ẹni tí ó tírẹ́nìyàn tí ó mú yàn wọ ojú ọ̀nà yìí gangan tó fi ní usul so torí pé mo ṣe kọ̀díyà ìdí lẹ́vù pé wọ́n láwọn fẹ́ fẹ́ mi ẹ̀rọ ní mọ̀kádàmù bí kí n jẹ mọ̀kádàmù lánàá pé kò wù mí torí tọ́ lọ́n ẹ̀fín ṣe bẹ́ẹ̀ sí ọlọ́ọ̀kọ́ tó sì yéèyàn gbà náà bẹ́ẹ̀ ni so mo sì mọ̀ pé torí tọ́ lọ́n láti àfihàn ṣe kíní yìí so kódà tí wọ́n bá ń wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí yàn àràká tí yàn ń gbà yẹn náà yàn mọ̀ rí torí nínú nǹkan tí tọ̀ríkà yẹn ní nígbà yẹn lásìkò yẹn ni pé ọmọ yẹn kọ́ lè jì mà gan ولا تبقى انك قصيدة وتعلموا العلم يا إخواني والعلم فرض على الأعيان تعلموا العلم يا إخواني والعلم فرض على الأعيان والجهل والشر والخزيان والخير في تقوى العارفين سوى ما صفوا يقول وتوافج قدرية وإما so wọ́n encourage ma gan nínú Qadiriyya so bóyá kí ní ẹ náà ni wọ́n affect gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó wà nínú tasawuf tó pé ó kéré gan nínú Qadiriyya kéré gan so àfihàn tó wáyé kó wọ́n ló wá fẹ́ gbé ààrẹ sí ọ̀nà yẹn ní mo fẹ́ rìn so ó ní pé nígbà yẹn gbogbo àwọn ìmìlẹ̀ khalwa náà lè náà mọ̀ ń ṣe tí o sì ní sọ fáwọn èèyàn tí wọ́n ti ń sọ gẹ́lẹ́ yẹn náà ni èyí ní jẹun tí ó mú ìgbẹ́ wá bẹ́ẹ̀ sì ní mú mi tó pé wàá mú ìtọ̀ pọ̀. kí lẹ máa ń jẹ ń gbà náà bẹ́ẹ̀. èrò gúgúrú yẹn nìsín. ẹ máa ń jẹ gúgúrú dáadáa. gúgúrú yẹn bá jẹ inú ọ̀bá náà lẹ jẹ so yẹn ti wà nínú àwẹ̀ náà ni. so lẹ́fi mọ̀ ṣé gúgúrú lẹ́fi jẹ sàárì ni. lẹ́fi jẹ bẹ́ẹ̀ ni àbí gàrí mímu tí o tẹ̀ fi ní mọ sún púpọ̀ tẹ̀ ní mọ yàgbẹ́. kí lẹ wá máa ṣe bẹ́ẹ̀ gan-an kí lèèyàn máa ṣe. ṣé mọ̀ pé láti láwọn iṣẹ́ tó tẹ́ ti dá kalẹ̀ dáadáa. ṣé mọ̀ tí wọ́n tó fi bá ní kọ́ ṣe tarbiyya so ìwé ń bẹ nínú Qadiriyya tó fi ń ṣe tarbiyya àbí tarqiyya yẹn but kò sí ẹni tó ń gbé wa já ọ̀nà yẹn. ìgbà tí mi wá ṣe ìdírákù rẹ̀ mi lè ní ọjà ọ̀nà yìí fún ara mi. so gba àwọn nufus àwọn ẹ̀mí tó ní pé kò ṣiṣẹ́ lórí rẹ̀ àtàwọn àlàmà àti tí wọ́n máa rí so gbogbo ẹ̀ lèyàn tọ̀ so wọ́n lé bẹ̀rẹ̀ pẹ̀lú la ilaha illallah ó ṣe 100,000 so tó bá ṣe 100,000 yẹn ó tó wá mọ expect ó mọ rí àwọn sáyẹ̀nsì kan tó bá títí rí ó tó tún ṣe tó bá ti parí ẹ̀ tán ní Allahumma inni ishtaraytu nafsi kadha bihadhihi 100,000 so pé pẹ̀lú 100,000 tí mo ṣe yìí mo fi ra ẹ̀mí mi báyìí kò lọ́wọ́ ẹ̀mí yìí mo fi ara mi kò níbi ẹ̀mí báyìí so yóò tún wá náwọn alamat tí ó máa rí tó bá ti rí alámà yẹn ò tí kún bẹ́ẹ̀ náà nìyẹn ó tó rìpítì rẹ̀. ẹ bá lóṣù mẹ́fà ń bẹ̀ ń kọ́ mí ti máa bá a lọ náà nù. so títí tó fi wá débi kó fi dé nafsu radiya mardiya so tí ó fi débẹ̀ bá mi kọ́ padà débi pé hayi nìkan ló máa ṣe so mi ò huwa títí qayyum ló ṣe títí tó fi fún àwọn kan yẹn so láti pé kí nìyẹn fẹ́ fọ ẹ̀mí yẹn mẹ́gbẹ́ mo ṣe wá ń ṣàlàyé pé ẹ wá ní kí ni àwọn kan tó máa ń dún yẹn jù nígbà yẹn ewúrú bá bá ṣe kó sílé àní lọ́jọ́ máa o. Allahu akbar. ìwọ̀n jọmọ́ tó ń kọ́. ẹ ní kí ìwọ̀n jọmọ́ ẹ ní lọ sí jọmọ́. àwọn ará ilé yẹn ń kọ́. ara ilé yìí wà ó ti ṣètò tó wọn kalẹ̀ pé oúnjẹ kíní kankan yìí fún wa nígbà àwọn mi ò ti jí ká mọ̀ pé mi wà nílé mi ni mo fẹ́ travel ni. ẹ sì wà nulẹ̀. màá sì wà nínú yàrá kan tó ipá àti lomátò tẹnìkan kéde bẹ́ẹ̀. ká wà ní so màá sì nọ́ọ̀kì rẹ̀ ẹ sì fi láwà ní ti wé tí tẹ̀tẹ̀ ní gbọ̀ngàn kan tí ń bẹ níta ìyàjírẹ́ ní púpọ̀ lélẹ̀ yìí. tó lágbára so inú àwọn kan tó máa ń dùn yẹn bẹ́ẹ̀ ni pé ẹni pé mo sọ lẹ́ẹ̀kan pé inú tasawuf tí wọ́n bá jẹ́ ẹni tó mọ ìdájọ́ nǹkan tí ń wí lẹ́nu jọ ìyẹn kò nínú òní kò lè lo ọjọ́ kejì mẹ́ sàmọ́ àwọn tó mọ táwọn wí àti hásírí so lápẹjú inú sọmọ wò tábà náà ń ka kí ní ká máa ń pè ní hizb so
kíní ẹ̀ at least ó kéré jù ẹ̀ gbọ́dọ̀ kálẹ̀ kan ní ọ̀sẹ̀ àmì mi gbogbo jùmọ̀ lè nǹka ó ń bẹ lórí mi bá mu ni. overdose kọ́ so kò sí overdose lọ́dọ̀ àwọn ní ọ̀dọ̀ àlùsọ nínú súnà inú Islam ní gòlówó ti wà kò sí gòlówó ní gòlówó gẹ́gẹ́ ní ẹ̀sìn tasawuf tó bá sì lè ṣe gòlówó sí òun sì gbáráǹkì sí mẹ́ torí àni gòlówó ṣaitan يتقرب إلى صاحب القلوب اسمه السمع بام 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 ọmọ dáadáa lélẹ̀ wọ́n máa rí pé wọ́n ní tàràkìyà ni so wọ́n ní pé nígbà èèyàn ní lọ́jọ́mọ́ èèyàn ní sọ gbé ẹ̀gbọ́n kan tó yẹ kí èèyàn ṣe àwọn èèyàn máa kírun sàmì ẹni lọ sí ẹni tó gba nǹkan tó yẹ kẹ́ ṣe so irú tábà ń ka àwòrán àdùn yẹn tó nǹkan bẹ̀rẹ̀ wọ́n máa ń dùn mí di sí mo ń tra gbogbo tó bá ń jẹ́ àwọn oníṣàwé ìdáná pàkíyèsí wọn pé ẹ wá rìn yìí ó léwu so tó bá ń bá lọ́wọ́ ní Allahumma inni as'aluka bi hadhihi al-asma'i bi hadhihi al-ayati wal asma' ṣe ko yẹ kílẹ̀ báwọn inni as'aluka bi hadhihi al-ayati wal asma' wọ́n ti ka àwọn àyà kan síwájú wọ́n ti ka àwọn asma' kan síwájú Allah taghdaba ilayya nàpọ̀dà báwọn lọ́lọ́mọ bínú sí mi wọ́n ni wa an tusakhkhira li 'abdaka al-hadira bami ṣe ẹrú rẹ̀ Khadir bami ṣe rọ̀ yu'inuni kọmọ rẹ̀ mi lọ́wọ́ fi qada'i hawaiji láti ma bí abùkátà mi zahiran wa batinan wa sirran wa jahra so man huwa al-Hadr bọ́lá fọlọ́wọ́n bá sí ẹ̀dá pẹ̀ bá tutori àwọn tó ń gbọ́ ẹ̀dá mi kàn lè kó yá wọn sàdúrà ní tí wọ́n tún máa sàdúrà. amínà lè yẹn wọ́n sí pé ibi ọlọ́run o as'aluka mo bí ọbẹ̀ hurmati hadhihi al-ayat wal asma' pẹ̀lú àwọn àyà tí mo kà yìí àtàwọn orúkọ rẹ̀ tí mo dá yìí an tusakhkhira li bá mi ṣẹ̀rọ̀ Khadir ẹni tí ń jẹ́ Khadir yóò ẹni tó tọ́ ní alayhi salam nípa nàbí ọlọ́run ọba ní Khadir nù àwọn gbà pa nàbí ọlọ́run ni yu'inuni fi qada'i hawaiji oníkọ́ ràn mí lọ́wọ́ láti máa bíyà àwọn bùkátà mi zahiran wa batinan èyí tó hàn ní èyí tó pamọ́ ni wa sirran wa jahran èyí tó jẹ́ èyí tí mo ń ṣe ní jẹ́jẹ́ ni àti tó wà ní èyí tó jẹ́ gbangba so Khadir ní ẹ̀mọ́ ní kọ́ bá yín bí àbùkátà yín bọ̀lẹ̀ wà fọlọ́wọ́n bá sí lọ́ọ̀kọ́ tó abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó dákun gbogbo àwọn tí wọ́n ṣe wà ní àwọn orúkọ ẹ̀jẹ̀ kan wá fi kíní kan kọ́ ṣe nínú nǹkan tó máa ń dùn mí jù mo ní pé mo ní ìgbìyànjú kan tí mo ṣe nígbà yẹn mo máa ń kọ àwọn qasaid kan gbà yẹn tí o kí n para wá ṣe jámọ́ rẹ̀ sínú nìkan so máa sọ ní fawaqih as-salihin fi al-qasaid al-qadiriyya so láti fi ṣàwọn àlàyé pé àwọn nǹkan tí mo ṣe yìí kò bá mu so àwọn nǹkan tó máa ń tí máa ti rántí báyìí máa ń dùn mí pé ìgbà mo ìṣòro nǹkan báyìí sí ọ̀rọ̀ sílẹ̀. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó ṣe ní ọ̀run fún àwọn àfáà wa láti rí nǹkan míì tó ráwọn ẹlòmíín wà tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe jọ wà ń gbà náà wọ́n sì wà bẹ́ẹ̀ dì sí tó jẹ́ pé wọ́n tún rí nǹkan míì tó dẹ̀ jẹ́ kó yé wọn tó jẹ́ pé wọ́n sì ń takò pé rárá sẹ́ ibi táwọn kò sí náà. kọ́dà má jẹ́ kí n tàn yín ṣe rí nígbà tí iná súnà kọ̀ọ̀kan ìmọ́lẹ̀ súnà kọ̀ọ̀kan ń tàn sí yàn so mo jẹ́ nìkan tó yẹ pé tí n bá kàbáyé láyé mi fẹ́ mọ́sálàyé lọ bí ṣe ń ṣe súnfí ń gbà yẹn náà wàláhì ìṣòkòtò mi tó lẹ̀ mo sì ní ọgbà bọ́lẹ̀ tí wàá rí ká mo kà nínú Riyadus Salihin so mo kà nínú Riyadus Salihin nínú pé kì í ṣe nǹkan tuntun pé bóyá àwọn kan náà gbé wá kékeré kan so kódà ń gbà yẹn nínú ìgbà tí mo ti bẹ̀rẹ̀ kí ní àwọn kan nù àwọn ọ̀rẹ́ wa nù súnfí ń gbà wọn ni àbáṣàrò ní ìwé lélẹ́yìn ìgbẹ́ nínú ẹ̀sìn ó rẹ̀ wọn ni ọ̀kẹ́ ajẹ́pá máa pè ní Sufi Sunni Sufi Sunni lọ́la máa pè yín so ìgbà tí ó rọ̀ wá di pé kí ní ẹwà ń padà ń clear sí mi nípa ọ̀rọ̀ iṣẹ́ mọ̀ pẹ̀lú ìbáwọn èèyàn sọ̀rọ̀ oríṣiríṣi so mo wá rí pé kò sọ́nà nìkan yìí mo wá pè ẹnìkan lára wọn mo fẹ́ fi jẹ́rìí ọ̀rọ̀ yín ni o tí n bá dápọ̀ ẹni yẹn nísìn èèyàn ńlá ní lára wọn gan wọn ò lè kèèyàn wọn ò lè fọwọ́ ka èèyàn láàrin àwọn Qadiriyya lọ́rin kọ́mọ́kà mo wá pò wọn pé n fẹ́ kárìíra wa wọ́n ní pé n tà ń ṣe yìí aburú tí mo ń bẹ̀rẹ̀ o
so mi wo Khadir tani Khadir wọ́n ní ẹ̀dá Ọlọ́run ọba ni àwọn mi ni wòlíì ànábì Ọlọ́run ọ̀dà fún wọn àwọn mi kẹ́yìn náà máa ó yé yín dáadáa so òun làwọn ń pè pé kó bá bí abùkátà yìí kí ni ìyàtọ̀ wa pẹ̀lú àwọn tí ń pè nàbí Allah Isa tí kò bí abùkátà fáwọn tó ń pè Jésù ní wọ́n ní àbáṣà ọmọ náà wọ́n ní ẹ̀mọ́ nǹkan táwọn fẹ́ kẹ́ ṣe tùrọ̀ lọ́wọ́ ẹ̀mú ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀sìn mọ́ discourse ẹ̀ pẹ̀lú ẹnì kankan náà ní ọ̀rọ̀ yìí so àwọn orí nǹkan kan sọ lórí rẹ̀ ní nǹkan sọ lórí rẹ̀ sórí ẹ̀ wá pọ̀ lọ rẹ̀ kẹtẹ lóríṣiríṣiríṣiríṣi báyìí tó yẹ pé rí pé wọ́n náà mà wọ́n sì rí ibi jápò mẹ́ torí ẹ má jẹ́ ká tara wa kò rọrùn láti já kò rọrùn iyì bẹ́ẹ̀ owó bẹ́ẹ̀ àpọ́nlé bẹ́ẹ̀ ìmú àwọn èèyàn sìn bẹ́ẹ̀ tí ò ní jẹ́ káwọn èèyàn fẹ́ kó nídìí àwọn nǹkan yẹn so wọn kò ṣàwọn ìlẹ́sọ̀ kọ̀ọ̀kan. àmì òyìn kan abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala fún àwọn afá wa kí Ọlọ́run bá kó dákun kó tún máa bá wa ṣe olùtọ́nà wọn torí tí ẹ bá wo àwọn ìrìn àjò yìí kì í ṣe kò ń ṣe àwọn ìrìn àjò tó kéré o abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó dákun kí ó ṣàánú gbogbo wa àwọn tó sì wà ń bẹ̀ náà abẹ́lẹ́ wọn bá kó dákun kó bá wa mú wọn kúrò ń bẹ̀ kó bá wa ṣí ojú wọn sí nǹkan tó dáa káwọn náà rí i pé gbogbo wa náà kájọ máa ṣe súnà ní Nàìjíríà ká tó lọ sí òkè òkun àwọn wo náà nípa wọn ti dárúkọ àwọn kọ̀ọ̀kan lẹ́ẹ̀kan àwọn wo ló nípa lórí wíwá ìmọ̀ ẹ̀sìn jù lórí yín. Jazakumullahu khairan. Náà ṣe tí lẹ́yìn pé mo dákọ̀ àwọn Muqaddam Abdul Wahab tó kọ́ mi ní Al-Qur'an so wálìdì mi nípa gan lórí ìkọ́nilẹ́sìn àbí kí ni pé kéwù rẹ̀ jẹ́ kí n pé wọ́n nípa lórí mi gan so kódà ń gbà yẹn ni mo ń pè bàbá yìí ti mú wà láyàn jù so tí ìbá jẹ́ pé yàn gan jẹ́ ni tí mo fẹ́ràn eré gan so àwọn eré kan tó ti yẹ kí n máa ṣe bí wọ́n ṣe fún mi ní close marking tó so bí o ní ṣe àwọn eré kan bẹ táwọn èèyàn máa ṣe ní ìmọ̀ tẹ́nísì gbá so bọ́ọ̀lù nínú mi mọ̀ gbá àmọ́ èmi à ń gun kẹ̀kẹ́ à ń ṣe kíní yẹn àwọn yóò ṣe dáadáa gan so kí ló dé kí n mú gbá àwọn nǹkan yẹn ṣe wọn ni pé ẹni tó jẹ́ bàbá àwọn àkè ń tú yẹn lẹ̀ báyà àwọn ọmọ kéèké ṣe máa ń ráyè tú kalẹ̀ so wọ́n nípa lérí mi gan dẹ́nlẹ́yìn náà tí ẹ̀wọ̀n kí tí wọ́n bá lọ sílé kéwú èèyàn máa wà fà kan tí wọ́n pé àfà yìí nípa gan ẹnu ṣẹ̀mí ayé mi ní kéwú mi so Ustaz Abdullahi Saheed tí mo dákọ̀ lẹ́ẹ̀kan wọ́n nípa nínú láìpẹ́ mi gan so bẹ́ẹ̀ náà ni Sheikh Adam Yahya Fulani àwọn náà nípa nínú ìkọ́yàn ní kéwú kí tí wọ́n pé máa fà yìí fẹ́ gbìyànjú Ustaz Umar ní Sàlẹ̀ Kòtò so wọ́n nípa gan so tí wọ́n ní pé wọ́n ò pé kú ní pé bóyá wà nílé kí o tó jẹ́ nìbọn mi sẹ́dí Sheikh Ahmed Abikati Mọ̀sùn bàbá ilé Abikan làwọn kò wọ́n mo níta á sí pẹ̀lú wọn gan wọn lápá lára mi gan torí ìṣẹ̀mí ayé wọn wù mí ìṣẹ̀mí ayé zood lọ́lọ́mọ ẹni rẹ̀ o wọ́n mú rí pé bí ọgọ́rọ̀ àwọn afá ṣe rí wọ́n rí bẹ́ẹ̀ so wọ́n lápá gan ní ìgbésí ayé mi gan bẹ́ẹ̀ náà ní kéwú náà àti níbi pé kéèyàn ó ra mú ayé ní wọ́n tí mo kẹ́kọ̀ọ́ kí ní ẹ̀ lára wọn kọ́ ló ń ṣàjẹ́kọ́ tó wúlò fún yàn jù báyìí lọ so àwọn tí mo lè kà pé wọ́n lápá nínú ìṣẹ̀mí ayé yàn ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ tí wọ́n náà nìyẹn àwọn tó wà pé bóyá bí ká tún ní pé níbi ọ̀rọ̀ akademi kankan ṣe rí Professor Jumba wọ́n ní ìlàpá gan wọ́n ń ṣàjáàyàn gidigan tẹ̀sí wọ́n pọ̀ gan kò sígbà tó bá pàdé rẹ̀ báyìí tí Sàrùmí ìwọ̀n tó ń ṣe
mọ̀ nǹkan wo lè ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ so nípa tó lágbára gan ìṣẹ̀lẹ̀ ayé dẹ́lẹ̀ náà bí wọ́n sì máa ń sọ̀rọ̀ wọ́n sì máa ń sọ̀rọ̀ bá wa dẹ́lẹ̀ náà mo máa ń sọ fáwọn ọmọlẹ́kẹ́ gan bí gan wípé kéèyàn wà conscious of time kéèyàn ní yani indebat wa amanatul waqt aláìmọ̀ kọ́ lára wọn torí gbà tá a bá ní 8 to 10 iṣẹ́ 8 to 10 8 to 9 ẹ bá wọn lẹ́nu ọ̀nà pẹ̀lú rédíò báyìí gbà yẹn mo máa ń sọ fáwọn ọmọlẹ́kẹ́ wípé even nìyẹn gan òun ló lápá nínú ìgbésí ayé mi jù wallahi iṣẹ́ ìbẹ̀rẹ̀ fún mi ní 8 kún ló fẹ́ 8 ló fẹ́ ṣe nǹkan tó bá ti ń kú 15 minutes bá ti fẹ́ máa dé ibẹ̀ fẹ́ máa dé ibẹ̀ pé mo sọ fáwọn ọmọlẹ́kẹ́ já pé mo ní ọ̀sáàdù kan bá ṣe rí nìyẹn so kọ́lọ̀ kó bá wọn ṣe dáadáa fún wa. àmì òyẹ̀kùn a rí i pé nígbà tí à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ dárúkọ Sudan bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta bóò ní ìrìn àjò yín ṣe tún dé Sudan. àmì òyẹ̀kùn. so nígbà tí bí mo ṣàlàyé pé nígbà tí mo ṣetán ní legal study so tí n wá pé àyàn náà ti fẹ́ máa ṣe kankan so ni mo dé bẹ́ẹ̀ yẹn ní wọ́n nídìí àwọn tó jẹ́ aminu maktaba kankan alakọ́lù kò ní ṣáda ìdájọ́ yẹn ní alihikma ní sí so ni mo fi lọ bẹ̀ bàtọ́ wọn ni wọ́n ti gba àwọn èèyàn tán bá ní akínà ń ṣe wọ́n ní wọ́n ń ṣe programu degree níbí ni so ni mo fi ẹ̀rọ ṣùgbọ́n tí mo kọ imtihanu qabul so wọ́n fi mí sí mustawa rabi al-ihdadi ibtidai la máa ń pè tí wọ́n bá ti lo 3 months níbẹ̀ yẹn ó bẹ̀rẹ̀ degree ni so bẹ́ẹ̀ ni mo wà a parí salis ibtidai yẹn lára tẹ̀mọ̀hídà bẹ́ẹ̀ tẹ̀mọ̀hídà là ń pè láti fò sí ni mo ti bọ́ sí jami yìí so láti bẹ̀ àwọn lórí méjì ìbàdàn adé mustafa ara bẹ́ẹ̀ so wọ́n ní alẹ́ ṣe tẹkọ́mílà ní iyọ̀ ìfipá ṣe ìtẹ̀kọ́ lọ sí Sudan so láti lọ lè ṣe tẹkọ́mílà licence níbẹ̀ so nígbà yẹn àparí ní 2006-7 náà la parí 6 to 7 náà la parí licence níbẹ̀ so alhamdulillah bí ìrìn àjò ṣe dé Sudan náà nìyẹn. tó Ọlọ́run fi àlùbáríkà sí ilẹ̀ Sudan náà tó jẹ́ pé Ọlọ́run ní kí wàhálà máa ṣẹlẹ̀ ń bẹ̀ báyìí abẹ́lẹ́ wọn bá kó dákun kó dá àlàáfíà padà sí ìlú náà pẹ̀lú ìfọkànbalẹ̀. a ti sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ lórí pé àwọn ìrìn àjò yìí nígbà tẹ́ ẹ ṣe kọ̀dìríyà ó ti ẹ̀fẹ́ béèrè pé ẹ máa ń lu bàndírì ńgbà náà torí nǹkan tá a mọ̀ pé lára àwọn kan tó fi ń sin lọ́ọ̀ gangan ṣe máa ń lu bàndírì ńgbà náà. bẹ́ẹ̀ni inú àwọn tó máa ń lé bàndírì gangan yìí wà so dẹ́lẹ́ náà mo tún máa ń kọ́kọ́ sí dáadáa so náà tó máa ń lédè kọ́sídà ni mo máa ń gbà wọn so pé náà kó ṣàṣàánú àṣàmúlò dáadáa. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní wo àwọn ìrìn àjò yín báwo gan-an ni ìmọ̀lẹ̀ Sunnah ṣe dé torí ẹlòmíì lè jẹ́ pọ̀ rẹ ni ẹlòmíì lè jẹ́ bí ni bó ló ṣe ń sọ nǹkan báyìí ẹ̀rí rẹ̀ ní so kìíní ń bẹ́ẹ̀ náà sìn bẹ́ẹ̀ ló ń ṣe bẹ̀rẹ̀ nìyẹn so báwo gan ni ìrìnàjò ti ń ṣe. Jazakumullahu khairan so ní ọjọ́ kan nígbà tábìlì ń ṣe ní òní ṣe kọ̀dìríyà àwọn ọmọ yìí invite mi káàkiri sí Maulid so ní ká wá lọ dékiri ní Maulid ká bá wọn ṣe wá sí ní Maulid wọn á lọ sí Maulid kan ní pópó Gíwá so níwà wọn tó bá ti kọ́ wọlé wọ́n tẹ́ dé òun wọ́n gbọ́ wọ́n wẹ́kọ́ mú yín wọ́n lè ní kẹ́ jẹun so tó bá jẹun tán wọ́n ní kẹ́ bọ́ sójú àgbo so time tó wá di pé wọ́n ti sọ pé káwọn náà ká wọ síbi tí a jókòó tí wọ́n ti ṣe wá ní àlejò so àwọn kan ń ṣe lásìkò àbí wà sí nsàlẹ̀ tó ní bí ọ́pítẹ̀ láwà so wọ́n ṣàwọn yọjú mò ń wò sàlẹ̀ ẹnìkan wá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n sọ pé sáńpọ̀ sí dáadáa òṣì tó ń bá kí ní kankan kí ló dé tó ń pò sí ọkùnrin yìí. kí ló dé ní ṣe ń dáṣe yìí nìsín sílẹ̀ náà sí ní kẹmọ́lì sí nẹ́ẹ̀sì. kí wá inú kí wá ní bẹ́ẹ̀. bàbá ni anta tuqarrir li anna al-mawlid min ad-din. ló bá bẹ̀rẹ̀ lọ́ba wa bó ṣe bẹ̀rẹ̀ lọ́ba ilẹ̀ mi náà bá wọn abájọ bẹ̀rẹ̀ ló wá yẹ ẹni ẹlẹ́nu ní kílẹ̀ yín wá sí yẹn
ẹ sì nínú gbọ̀ngbà náà o. bẹ́ẹ̀ ni ní kílẹ̀ yín wá sí ń bí mo ní ìmìnà wá fún mọ́lúdì ní nìkan ó ní ẹ̀dàkùn ẹ ju ilé yín fún mi Allah akbar. ẹ ju ilé yín fún mi so ń bá ju ilé fún ọba bá mi lé so ẹni yẹn wọ́n máa gbà rẹ̀ náà ní but wọ́n yẹn ṣe wọ́n ń pè wọ́n ní ìgbà ní pópó náà wọ́n ń pè wọ́n so orúkọ wọn ni Ustaz Abdulgani Jumu'a Ustaz Abdulgani Jumu'a so àwọn kankan àkọ́kọ́ ní wọ́n kọ́ gbókùn tí ń yẹ súnà rè ẹ̀rí lè so tó bá dúdọ̀ mi gbọ́dọ̀ kọ́ wá ní ìtàwọn fi wá mi wá gàgà oníke gbogbo ẹni táwọn máa ń pàdé táwọn bá ti sọ lọ́rọ̀ báyìí wàhálà dénú àwọn mọ̀ ní kọ́mọ́kéwù pé wọ́n kàn ń ṣe pẹ̀lú àìmọ̀kan ni. náà wọ́n á rí i pé bẹ́ẹ̀ ni ṣe sọ fún mi sọ lọ́rọ̀ báyìí nìyí dá mi lóhùn tó bá sọ dédìí eléyìí ọjà gbọ́. wọ́n sọ so máa sọ pé ọ̀nà tí yàn fi lè di ẹni ọlọ́run ọ̀nà yìí náà ni kò sọ́nà tó fẹ́ gbà ju ọ̀nà yìí lọ tó fi dẹni ọlọ́run wọn ni kò rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ kémi àti kájọ fa ọ̀rọ̀ yìí kájọ ṣe dìbẹ́tì lérí rẹ̀ lọ́dún tó ń sọ yìí kì í sọ̀rọ̀ bí ọdún méjì o torí Sokoto làwọn wà láti ń kẹ́kọ̀ọ́ so tó bá lọ tó bá dé ṣàgbé kò sáyé kì í sáyé fóònù báyìí so tó bá lọ tó bá dé àtò continue bí tẹ́ bá ti gbé náà lẹ́sìn tún gbé padà so tẹ́ bá ń sọ̀rọ̀ yóò sọ wípé ipe al-yawma akmaltu lakum dinakum ẹ̀sìn ti pé bólẹ̀ rí mọ́lúdì wà ní kí ní jẹ́rì mọ́ kí ní jẹ́rì ẹ̀rí ni pé ìyàn wákàtí mara ló tẹ̀kì kí bólẹ̀ ti rí ní bẹnu Kùránì ìtẹ́mi sọ fún yín náà ẹ̀rí nù ẹ̀dá òkà tó lọ jìnnà Sheikh Abdulgani Jumu'a ṣe eléyìí tó jẹ́ eléyìí tá a mọ̀ náà ni àbí ọ̀tọ̀ ni náà mo fi yan pé pé púpọ̀ rí lọ́rọ̀ kìí ṣe ti Sheikh Abdulgani Jumu'a ó kọ́ wọ́n sì lè dára wọn ó kàn jọra ni Mashallah ẹja continue barakallahu fik bikum barakallah naam so ibi àti wọn àjọ wọn fà máa ná ṣàlàyé pé tí ń jẹ́ ẹ̀rí rẹ̀ ìgbà míì tó bá sọ̀rọ̀ mi ìjọ kan bí mi pé ẹ̀yin Kàdírí ẹ̀mọ́ ló bàndírì nínú mọ́sálásí mọ́lẹ̀ tí rí mo ní Sheikh Nasir wala tunkiru darba bandirina ẹ̀rí nù lè ìzọ́lá ìtọ́ha lè aziyaihi Sheikh Nasir ní wọ́n jìyàn pàṣẹ ló bàndírì torí pé Ànábì tọ́ aga ọ́ tẹ́tí sí báyìí sáńgbù létí rẹ̀ mọ́lẹ́rìn ó lè orin ẹ̀yẹ gánà lè kọ́ orin yìí fún ara yìí tẹ́sí sọ́dẹ̀ rí fún ara yìí ale ni Qur'an abadi si Ànábì mo ní ń bọ̀ wá fún yídá ilé nítọ̀ ṣẹmọ̀ àti ládéhùn pé ẹ wá o Qur'an jọ mi tí ìgbà tó máa ń sọ̀rọ̀ báyìí wálídà náà wá jáde bọ́ta ní ẹ ṣe sùúrù fa kí ni àjá ohun mi wọ́n lé bẹ́ẹ̀ ni bóhùn tèmi tí wọ́n lénu sọ ẹni ẹni ọmọ wíbẹ̀ o ní ọmọ pariwo ẹ mọ̀ mí àbòsí lẹ́fẹ́ sí ẹ mọ̀ pé bóhùn mi sí mọ́ lókè nù so àwa alákọ̀ rẹ̀ báwọn lónìí inú ní tí ẹ̀rí ń wò nínú wa bẹ̀rẹ̀ ṣẹ́ mo wà ẹni rí orí kò sí tó bá wá dé yóò sọ pé sẹ́tí rí inú rẹ̀ yóò tún ti fún mi yóò tún gbé assignment mi kalẹ̀ tẹ́ẹ̀tì yẹnjú nǹkan sáwọn tí wọ́n tún máa ń de kíní kà báyìí níbo ni yóò náà wá tẹ́ẹ̀sọ bí gbé báyìí karaba bólẹ̀ tí rí ìsọ̀rọ̀ ẹ̀rí náà ni kẹmọ orin náà lẹ́bi jẹ́rìí rẹ̀ so gbogbo àwọn nǹkan yẹn náà lè nínú padà ṣàjọ pé gaskiya kí ni yóò ní ẹ̀rí nítorí wá dáhùn mi kàn jù láyé onírọ̀ zikiri jama'i ẹ̀wọ̀n ní jẹ́bẹ̀ zikiri jama'i pé bá a ṣe máa ń jókòó kódà ọ̀rọ̀ yẹn lé mi délẹ̀ fún tó yẹ pé àwọn zikiri kan bẹ àwọn kọsẹ́rì kan bẹ tó yẹ pé mi fẹ́ dà tọ́ba ní ká kọ́ àbí kí n change rẹ̀ tó rẹ̀ ti mọ̀ túmọ̀ rẹ̀ binisin amani ya ilahi jodo ya jailani jodoli bil muna wal fadli ya jailani jodoli bil ata wal bazli ya jailani jodoli o jailani tamilore èròǹgbà mi fún mi ní èròǹgbà mi wal wasl da mi pọ̀ mọ́ Ọlọ́run Ọba so mi wà mọ́ ní ya ilahi jodoli bil muna wal fadli so
ìgbà ó tẹ̀ dání gangan àwọn tó ń jẹ́ àwọn tó ń jẹ́ àwọn bíi sheikh wọn gbà wọn ni àánú nù bí ẹ má yí nǹkan kan padà mẹ́wàá ó sì wà náà ni ṣùgbọ́n àwọn kìnìún yẹn padà rí pé kìnìún yìí ò sí kó papọ̀ mọ́ra wọn kò ṣeé ṣe so àfi kéèyàn padà wá rí pé àfi kéèyàn fi kìnìún yìí lẹ̀ náà ni ntí yóò rọrùn so àìṣe bẹ́ẹ̀ bí mo máa ń sọ lẹ́ẹ̀kan pé kò rọrùn láti fi kalẹ̀ téèyàn ti ń ṣe bọ̀ tó ti di ó ti dàpọ́nlé ó ti di olówó ń bẹ olùkọ́ ó ti di ọ̀nà rírí níbẹ̀ so orú nǹkan yẹn so kì í fẹ́ kí wọ́n ti rí ọrùn yọ illa ma rahimahullah ẹ̀ tó lọ bá sànù kódà yìí wọ́n ti di fámìlì ẹlòmíì gangan nǹkan tá mọ̀ wọ́n mọ́ ni ṣùgbọ́n àwọn yẹn ẹni tí ó bá yọ kó mẹ́ yóò lè kódà níbi ìgbìyàn lọ́rin tó tún ní kẹ́lómi tó tún náà bládà báyìí irun tọ́nà tó fi ṣàánú èmi dáadáa ni pé inú ilé ti wá kódà ìbò kí n tó ṣe gan mo ní problem pẹ̀lú alájì mi mo sọ pé kílẹ̀ ń wá ń bi sáré ẹ̀rọ yìí kí ó tó ń kọ́ àwọn ọmọ ti tó àwọn gan fúnra ara wọn kò gbà á àwọn èso àìsàn ní sáré ńlẹ̀ wa ẹ̀lẹ́ lọ wà fúnra ara yìí ní gangan ni mo lọ lè pinlẹ̀ rẹ̀ ní gangan ni mo pinlẹ̀ rẹ̀ fún gbogbo ọmọlé wa gbogbo ọmọlé wa tó bá lóun fẹ́ ṣe tó ń ṣe onísáré èmi tí mo pinlẹ̀ rẹ̀ lọ so iná ni àwọn kìnìún yẹn wọ́n dúró mi nígbà míì pé mú ọgbọ́n àwọn tí mo sì pinlẹ̀ rẹ̀ fún ọlọ́wọ́n bá ní ká rí pé kò sọ́nà ní kìnìún yìí máa agídí ló kún fún ọ ogun wọn ti padà rí nǹkan tó jódodo bẹ́ẹ̀ni kọ́ra ìwọ̀n àtọ́ tó ń jẹ́ àwọn àtọ́ tó wà níta tó pé ìrìn lè pinlẹ̀ rẹ̀ fún wọn náà ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn náà lóní súnà kókó mọ́ ń dùn wọn pé ọlọ́wọ́n mọ̀ ṣeun o alhamdulillah so ẹni tó kún bẹ́ẹ̀ ó yẹ pé agídí ló kún sí ẹ jẹun fún yín lápòjú ẹ̀ka ẹ wo tíra tí mo ní mo kàn ẹ̀ Fawākiḥu Ṣāliḥīn ọ̀rẹ́ mi kan bẹ Òṣogbo ló wà ó fẹ́ràn mi gan ṣẹ́kí ń gbà mí ẹ̀ máa mọ̀ pé ẹni yìí mo fẹ́ràn rẹ̀ náà sì fẹ́ràn mi tí ó kẹ́ sí yàn pé gáskẹ́ ẹni yìí fẹ́ràn mi ni mo fẹ́ràn mi so ìgbà tó dọ̀ mẹ́rin kéèyàn ó di onísúnnà so yóò máa bá mi mo lè wá sí wá rí báyìí mo ṣe rí náà kò sọ́nà míì tó lè gbà wọ́n náà wọ́n tẹ́ ń ṣe so ó wá di ní ọjọ́ kan wá sọ́dọ̀ mi àwọn amólùdí pẹ̀lú àwọn jama náà ni wọ́n ní ṣàpínlẹ̀ mólùdí lẹ́wà o tọ́ ní tẹbá wálé mólùdí wàhálà rẹ̀ mọ́ níwọ̀n wàhálà lòun náà wà mọ́ níwọ̀n àmọ́ kẹ lọ síbi sàárè kẹ mọ́ lọ lè tọrọ nǹkan bí sàárè ìyún lé o kẹ mọ́ lọ lè pe àfáà kẹ mọ́ lọ lè pe àwọn ṣéwù ní pé wá síbi sàárè wọ́n ní àbáṣàlùmí ẹ tó dénú nìkan kí ló wá sí ìbáyìí ní ọlọ́run là ń pè mú ní ọ̀kẹ́ mo ní Ọ̀ṣun yín ẹbá rẹ̀ tí lọ lè ń pe Ọ̀ṣun kí Ọ̀ṣun ṣàánú mi ò ní omi lè wábí omi odò lè wábí ń gbé àwọn ẹni ọlọ́run àwọn bàbá mo rí pé kí ni èèyàn wọlé nù ní tẹ́bá rẹ̀ tí ń pe Jésù ṣàánú mi kílẹ̀ wì wọ́dákẹ́ tàbí àbí àfáà yìí ju Ànábì Ìsá lọ ẹni tí bá sì ń pe Ànábì Ìsá ẹni ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run kílẹ̀ yìí náà ń ṣe wọ́dákẹ́ so ẹ wá dúró bí ọ̀rọ̀ yìí ṣe clear tó síyàn so ẹ kí ló ẹnìyàn kó tó rìn mí níbẹ̀ mọ́ ẹnìyàn sì wà ń bẹ̀rẹ̀ sí bí tí mo wá lọ ní pé njọ́ kan wọ́n wá gbé ìwé Fawākiḥu Ṣāliḥīn náà wọ́n wá gbé wá pé òun wá fẹ́ gba permission pé òun fẹ́ tó tẹ̀ mo ní tẹ̀kẹ́ ni mo wà láì tẹ́ bá tẹ̀ ní pé yìí ní ẹjọ́ ni mo fún yín ní àmọ́ ní nǹkan ọ̀dá ẹ tó fẹ́ mọ̀ tẹ́ wọ́n ní àgbàtà yìí rí pé kò dá mọ́ àwa sì rí pé ó sì dá níwúlò bá wa Allahu Akbar so mo fi mọ̀ pé ọlọ́wọ́ ọba náà ni yóò mọ̀ bẹ̀ so kó ṣe ìdáyà fún ọmọ ẹ̀dẹ́ ni náà ni táwọn fáwọn sọ pé hidayatul irshad wa hidayatul tawfiq tawfiq ọ̀dọ́ lọ́wọ́ lọ́wọ́ kì í ṣe nǹkan tí yẹn lè rà Allah kò ṣàwọ̀ fọ́kọ̀ ní fún àwa tí ẹsẹ̀ ń join wa ètò wa náà ni ètò wa ọ̀nà ni Flag Bearers of Sunnah tí àwọn afá àti àgbéwá lónìí àwọn náà ni Sheikh Dr. Abdul Fattah Abdul Wahab Sarumi bí wọ́n ṣe sọ fún wa ọ̀nà ni pé àwọn ìrìn àjò yìí ẹ rí pé kò ń ṣe ìrìn àjò tó kéré
abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kó dákun kí o mọ̀ gáìdì àwọn àti àwa náà. Nígbà tẹ́ kúrò nínú Qadiriyya kò sí àwọn ọ̀rẹ́ kan ń bẹ tó jẹ́ pé bí ló ẹni tẹ́ sọ nísìnyí yóò sì máa dùn wọ́n dùn ní pé wọ́n sì wá dáa tó báyìí bẹ́ẹ̀ ni ṣe wá dáa tó báyìí ló wá di kó wá fi wọn lọ ṣe nǹkan míì. Wọ́n ti ń gbà kan tẹ́ pẹ́ lómi gan wọ́n tún máa bínú pé ẹlòmíì tí wọ́n sọ pé wọ́n àfa yìí yẹ kán máa di bí mú àmọ́ tọ́ alhamdulillah fún ìdáyà. Àwọn ìpèníjà wo lẹ rí pé àwọn tó tún já wọn ọ̀rẹ́ gan pẹ̀lú àti tó wá sọ tàwọn ẹbí nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní gbẹ̀sìn yìí. ṣe rí ìpèníjà yẹn kọ́lá nínú kí mo lè sọ ìdajì rẹ̀ nǹkan wá sọ dédé challenges pọ̀ gan. So ṣe tí a bá fẹ́ ṣe súnà pàtàkì lẹ́yìn tí kò bá ní ọ̀nà iṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìpèníjà ńláńlá ni so torí pé súnà ní kò fa ìjálàbí lẹ̀ so jálàbí fàyẹ̀tàn jẹ́ lẹ̀ tí wọ́n fi dáhùn èèyàn. So jálàbí ni mò ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà wọn so jálàbí ni ṣe so jálàbí wọn wá nígbà ìmẹ́ṣà tó ṣe pé kọ́lá ní ma irú ẹ̀yà jálàbí tí ń ṣe torí ọmọ kí oníkà kún sọ́dọ̀ mi bá mú àwọn jálàbí yẹn àwọn kan máa jẹ ọ̀kọ̀ọ̀kan náà ni wọ́n kàn lè wá so tó pé wọ́n sì máa ń mú nǹkan ńláńlá tó máa ń kọ́lá àgbà tí mo ní mi ṣe mọ́tàlá tí ẹ wá lè dì mí ní pé ó sì jálàbí wọn ni wọ́n fẹ́ jìyà ibi ó pa wọ́n fẹ́ jìyà so èèyàn sì jìyà wọn náà lọ́tọ̀ Allahu Akbar èèyàn jìyà tí mo bá ní parọ́ torí kìíní yẹn ó lé tí kò sí ọ̀nà kankan so but ògèdè pé láti mọ̀ pé òdodo ni tí wọ́n fẹ́ ṣe yìí so àwọn muwaja iqtisadiyya ń bẹ àbí kan ní mashakil iqtisadiyya ń bẹ so ká tó wá sọ títí ijtimaiyya so òun náà ni pé kọ́lá àpẹẹrẹ tó jẹ́ wálìdì yẹn náà wálìdì yẹn ẹni pé mo sọ pé lè kí ó máa pé lè kí ó kún bá mú gbà wọn kí ni ẹ̀ lé náà ní gbogbo wàhálà tá tí ń bá pàdé nìsín kódà kìí jọ mí lójú torí ẹni tí ò yẹ kí n rí wàhálà pẹ̀lú rẹ̀ mo rí wọn lẹ́nu tó bíyàn so di time kan báyìí aláàjì wọn polongo síta ni pé gbogbo yàrá àdúgbò ẹ wá mú ọmọ yín lọ́dọ̀ Abdulfatai o kéwù rẹ ti dé kéwù ṣètánì o ẹ wá mú kúrò rẹ àkúnlẹ̀ mọ́ kíyàn yìí tí a pé ìṣòro ńláńlá náà súnà náà nù. pé ká mọ pé kíyàn sọ pé má kúnlẹ̀ mọ́. kíyàn má kúnlẹ̀ kíyàn má. ẹni tọ́lọ̀ bá fún ní ẹ̀tọ́ pé ó ní anybody tó ń tẹ̀ fún báyìí pé ẹ káwọ̀ ọlọ́run sáà ń lọ nìyẹn. nílùú ayé ni mo ń sọ o tó pé ẹ̀sìn ọlọ́run yẹ ọdẹ lẹ́fù bẹ́ẹ̀ ni ó lágbára so ẹni tó ń jẹ́ wálé dìyàn gan ó dìdì lọ sọ pé everybody wa mọ́ ọmọkùnrin lékè o a tó bí 70 lékè o ọmọ tí ń bẹ lékè o ní ojú mẹ́ta lọ́nà wọn so ní ti ń bá tèmi lọ nígbà ayílẹ̀ mọ́ tó ń bá mi ń bá life tèmi lọ so nígbà yẹn so délẹ̀ náà wọ́n tó jẹ́ ọ̀rẹ́ so táwọn ọ̀rẹ́ ọmọ ní wọn àkànjọ sọ̀rọ̀ àjọpàdé kìíní kan àfàwọn tó bá jẹ́ pé wọ́n rì sínú kìíní yẹn nínú tasawufu yẹn táwọn náà jẹ́ àfáàní bẹ́ẹ̀ kódà àtàlán òǹbẹ̀ǹbẹ̀ ẹnìkan report fún mi lánàá àbúrò mi kan report fún mi pé ẹnìkan wá sí family house wa níjẹrin so wípé ó tó wá ju ọ̀rọ̀ lẹ̀ kò tí ì tó tán lára rẹ̀ sàrùbí lọ tó wá wọ́n wá síbi òkú ní o ọ̀rọ̀ sàrùbí lọ tó yà sí so wọ́n ní ó dákun pa wọ́n ti jèrè àwọn táwọn bàbá kí náà nù so náà ní pé ìpèníjà wọn pọ̀ gan so látara ebu oríṣiríṣi pé àgbẹ̀ni kan táwọn bàbá rẹ̀ ń ṣe ní ìgbàgbọ́ ní jálàbí táwọn bàbá rẹ̀ ń ṣe ní kẹ̀kẹ́ kan gbà táwọn ṣe àwọn ọmọ náà àwa sì ti mọ̀ ní ìṣe kó tó dáa. kódà even wàláhì ẹni tó jẹ́ wálé dìrọ́ lọ padà sánú mi lára wọn débi pé àwọn gan sọ fún báyìí pé àwọn òwò iṣẹ́ mọ́. Allahu akbar. àwọn òwò iṣẹ́ mọ́. alhamdulillah. wàláhì tọ́lá. so ọlọ́run alhamdulillah so eléyìí ọlọ́run ṣàánú dáwà ní àdúgbò wa nílọrin débi pé njọ́ tí mo dúpẹ́ fọ́lọ́njọ́ yẹn à ń ṣe mítí nìkan nínú fámìlì wa gbogbo ọmọlé lọ́wọ́ àmẹ́ àwọn bàbá kan wá ń sọ̀rọ̀ pé
gbogbo tí kò ń ṣẹlẹ̀ yìí náà tó tá bá ṣe tán ká lọ sọ́dọ̀ àwọn àgbàlagbà ká lọ síbi kábàárì lọ́dọ̀ àwọn àgbàlagbà ká lọ lè fi tó wọn létí ká bẹ lọ́wọ́ ká tọrọ lọ́dọ̀ wọn kí gbogbo ẹ̀kọ́ yanjú kán bá dá sí aláyé wa ni wálé domino aláyé wa ni ìwò lẹ́ ń sọ yìí ẹbọ lẹ́ ń sọ yìí wọ́n náwọ́ sí mi pé sẹ́ ìgbọ́wà sí àwọn eléyìí ni àti àbúrò èmi àti àfà Saad àbúrò mi pé sẹ́ ìgbọ́wà sí wọn ni ẹbọ ni wọ́n sòdodo. Allahu Akbar. wa mal fakaru bil azmi ramimi fa innama fakaru alladhi yabghi faharu bi nafsihi. ntàlájí kan yọ wọn. Allahu Akbar. akíní kílẹ̀ ń fi àwọn tó ti kú egun kankan egun lásán ni. ẹ̀tọ́ wọn sọ pé lọ́bẹ̀ ànídébẹ̀ o. alájì táyé ń jà kéde ń jà. ànídébẹ̀ o. Allah. inú mi dúnjọ́ ìpé Allahu Akbar pé sí wà sí wá ti yé yín dé wà sí wá ó yé yín dé lẹ́bù yìí alhamdulillah so tó ìpé àwọn ṣe lecture àwọn sí tafsir ẹni tó jẹ́ wálé ìgbìmọ̀ gan gbé àga jáde kó káwọn ọmọ gbá fún àwọn wá wọ́n wá jókòó síbẹ̀ nínú àmọ́ kẹ́ẹ̀d bàbá ni wọ́n kí n gbé àwọn lọ sí ẹ̀ẹ́dì bàbá Madina so níbi ọ̀rọ̀ lọ́gbọ̀n kẹ́ẹ̀d so ìṣẹ̀mí tó bá kú nìyà alhamdulillah so ìyẹn lọ́lọ́ ní kí nǹkan ṣe dáadáa alhamdulillah eléyìí náà tún máa jẹ́kọ̀ọ́ fún gbogbo àwa náà bí bàbá ṣe ń bá àwọn èèyàn sọ́ńtà ká má gbàgbé inú ilé wa náà ilé gangan ló sì ṣe pàtàkì. Nígbà tí ẹ kúrò nínú Kọ̀dìríyà tọ́lọ́run ṣe rọrùn pé tó ìmọ̀lẹ́sìn dé ẹ tún a gbọ́ pé ẹ̀yin náà tún wà lára àwọn ọmọlẹ́yìn Jàbàtà Ustaz Ali Jàbàtà ń gbà náà bóò lẹ́sìn tún há síbẹ̀ o. ṣe rí ìgbà tí ẹ̀ ń sọ yìí 2002 náà ni so ìyẹn ti gbìyànjú láti ṣe súnà nígbà yẹn mo ti kọ tírà kan tó ń pè ní mo fi sọ̀rọ̀ tó fáwọn ṣe à nígbà yẹn so ní precisely afa Nurudeen Ọ̀gáníjà so àwọn ni wọ́n sọ fún mi jọ yẹn pé afa kan mà dé o kí ọmọ bàbá Jàbàtà ni ìpè ó sì dé láti kọ́kọ́ yọra súnà ní í ṣe ẹ ti ká wájọ kankan lọ sálámà sí wọn so láti wájọ lọ so mi àtúnjà sọ̀rọ̀ ya báwo ni dáadáa ní kíní kankan báwo ni ọ̀rọ̀ súnà àgbéyànjú kíní kankan tó so wọn ni inshallah pé àwọn náà wá kí mi ọ̀nà so táìmù yẹn ló ẹsẹ̀ déngbà wọn so ìgbà tó yá ó di pé apàràgbọ́ kan ń ṣe wọn kíjú wọn ní àwọn Abu Faiz ṣe Dr. Abdulmumin Abubakar oníṣin àwọn náà gba àwọn lálejò gba Jàbàtà lálejò ńgbà yẹn so ó sì ń sọ dáadáa gbogbo táà náà sọ ní ìsinmi ń sọ so wọn ní wọn ṣe khutba ní Umar gbà tó yá ń padà ní wọn ṣe lecture níjọ́ Sunday àbí nǹkan kan so kò sẹ́ni kan tó bá nífẹ̀ẹ́ súnà nígbà yẹn bí lọ́run ṣe rí tí ò ní láìkì pé ẹ ti ká kún ẹnìyàn lọ́wọ́ pẹ̀lú nǹkan méjì àwọn kan ní pé bíi tẹ́lẹ̀ ti kéwù kọ́yọ̀rà ni wọn kì í gbé súnà dé ẹlẹ́ẹ̀kejì òun ni pé inú mọ̀lẹ́bí tó ti jáde mọ̀lẹ́bí Súfì ni tí wọ́n wá jẹ́ Sunni so ntúkàlùkù fi tí pọ́nkàlùkù sọ́pọ́tì rẹ̀ nìyẹn so irú ọmọ yìí náà nítorí ìdíyàn náà débẹ̀ náà nìyẹn so kí wáyé pé bóyá tíra kan tí mo kí wájú rẹ̀ lélẹ́yìí wallahi kò sí tí wá kó wà kí lóyún wọn kí lóyún bẹ́ẹ̀ fi pamọ́ fún kódà ń gbà mí táfà bá sọ̀rọ̀ míì ìyẹn tí lọ lè bá wọn lé bí àti àfábùgẹ́ni tá à ń sọ yìí tí agbára rẹ̀ àfábùgẹ́ni jùmọ̀ yìí àwọn àlọ́ lè bá fa lè pé ń tẹ́ sọ yìí kò mú ìjọ kan tápọ̀kọ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ aṣára mubashirun náà làfá máa ń pè gbàdábà parí alukọ̀rọ̀ àwọn lè bá wọn lé mubashirun bọ̀ àbí mubasharun wọn ni mubasharun ní ọ̀jẹ̀ so bí ẹjọ́ sàṣepọ̀ nìyẹn tó bí rí báyẹn ni àwa bá lọ sí Sudan látà lọ Sudan láti ń gbọ́ láti Sudan pé nǹkan ti yàtọ̀ o nǹkan mi ti dé o so bàtà wa dé wọn lọ kú sáfà pé kí ló ń ṣẹlẹ̀ pé ẹgbẹ́ ní bídí àkókò but ẹ̀ ń pọ́n bídí àkókò tó di pa lọ wọn ni àwọn ti rí àwọn ẹ̀rí mi ní ọ̀yẹ́jà rí àwọn ẹ̀rí wọn so kò sẹ́rì
ẹ̀ padà discover pé kò sí ẹ̀rí náà ni so ó fi di pé fa ló wáyé kó fi di debate láàrin mi àti wọn ní mi àti Afájàbàtà nígbà wọn so n tó ṣẹlẹ̀ nìyẹn kí kí wọ́n bí ọmọ kẹ́hún bí olólùfẹ́ ṣàkóso sí wáyé gan mo lọ sí wá sí bàbá oníwàásí àgbáyé ṣe hàn sí wọn lọ́wọ́ kí wà oníwàásí àgbáyé ni ọ̀tọ̀ èèyàn kan máa ń lọ pé ẹlòmíì náà wá sí wàásí wàásí sí kọ́lá kìí sọ́kún súnà ó sì jòkó bẹ́ẹ̀ ni ó jòkó yọ̀ gbọ́ àti àwọn oníwàásí àgbáyé àwọn lọ sí wàásí sí Nàìjíríà àwọn lọ sí kọ́lá ìbò ní ṣẹ̀rífù ní ọ̀nà òkè súnà àwọn gbogbo ẹ̀ la máa ń lọ káàkiri náà wẹ̀ ń gbà wọn so it's like bó ṣe rí náà nìyẹn pẹ̀lú wáàsí títí Afájàbàtà náà so bí a ṣe máa ń lọ ní kí bóyá àwọn ọjọ́ mọ̀ kí wọ́n bóyá kankan kò sí bẹ̀rẹ̀ yánmọ̀yánmọ̀ yìí nígbà wọn so n tó ṣẹlẹ̀ ní Allahu a'lam. tó adúpẹ́ fún Ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́ àtọ̀rọ̀ ìgẹ̀ fún aṣáájú Ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn ìrìn àjò yìí kò ń ṣe nǹkan tó kéré abẹ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kó dákun kó san yín ní ẹ̀san olóore. Àwọn bàbá la dárúkọ pé lára àwọn tó ní tí dáwà yín ní positive impact lé lórí àwọn wo lẹ tún rí pé tí ẹ tún dúpẹ́ lé lórí pé despite the fact that pé àwọn ìrìn àjò tẹ́ ti rìn gbà wọ́n lónìí ẹ tún máa rí wọn pé ó láwọn ọ̀rẹ́ kan náà ń gbà ń tẹ́ pé àjọ ṣe rí pé ẹ tún máa dúpẹ́ pé alhamdulillah ẹni náà tí ó ti ń ṣe sunna. Alhamdulillah mi ní fẹ́rẹ́ fi bẹ́ẹ̀ máa kà wọ́n láti máa kà wọ́n so but máa kàkà ẹni tí ó hàn dáadáa so náà ni ọ̀rọ̀ akọ̀mí tẹ̀sán akọ̀mí tí mo sọ lẹ́ẹ̀kan afa side so àwọn pẹ̀lú afa Kàyìndé so akọ̀ ọmọ nílé kan náà ni wá àjọ ń ṣe ọmọ kéwú síra wa náà nígbà yẹn láfi wà nínú sáwí náà yẹn so kọ́lágbá yẹn tí bá níwà sí ọ̀nà wọn jáná sí fún mi so gbàtí mi tó ní kí mi gbọ́ súnà yìí so wọ́n sì láì kama ká dalilu gan so wọ́n ní àmọ́ fún bí àbùkátà àkọ́dọ̀ ìlà wáyé ní kíní kankan so wọ́n á jọ́ kàmọ́ ń sàlàyé ọ̀rọ̀ dalilu fún wọn wọ́n ní àmọ́ kàkiri yìí ma sọ̀rọ̀ Kàyìndé ní pé wọ́n láìkì dalilu ní mọ́ mọ́ bẹ́ẹ̀. Ẹ má bínú sí dalilu kíkà ṣé kò dáa ní àbí kò ń ṣe nǹkan tá a lè máa kà ní àbí tó rẹ́lómi kan lè mọ̀ pé àbí kí ni bẹ́ẹ̀ gan. bẹ́ẹ̀ni dalilu khairati wọn náà pè ní dalilu khairati kódà ìwé ẹ̀rọ pé bóyá ó bá Kùránì dé ni. torí tẹ́lómi bá ka Kùránì tàbá yóò ti ní àtúngbọ̀dọ̀ ká dalilu sí i. náà inú pé ẹ̀rọ pé ó bá Kùránì dé ni. bẹ́ẹ̀ni. so tíra kan tẹ́nìkan gbé kalẹ̀ tó lóun fi ń ṣe àdúrà wọn fi sàṣàlátù wọn pe sheikh yẹn ní Sheikh Jazuli tí wọn ní wọn ló ṣe tó ló kójọ so àwọn wá ní àwọn ìtìkọ̀dá àti síkìní yẹn gan so kódà wọn láwọn tó fẹ́ ní wọn ní náà kàdé tó máa tó náà kálẹ̀ rẹ̀ fún yà. tó bá tún parí rẹ̀ tán. àwọn oríṣiríṣi nǹkan wà ń bẹ́ẹ̀ tó jẹ́ àwọn aburú lóríṣiríṣi so kí n ra mú kan tí mo fi ṣàlàyé fún àbúrò mi yẹn jọ yẹn ní ọmọ kàkínní yìí mọ́ ó ní bí òun láìkẹ́ pé òun fi ṣe kọ̀dọ̀ ìlà wáyé jì wọ́n fi ń bí àbùkátà tí bùkátà kan bá fẹ́ ṣẹlẹ̀ wọ́n máa ń kà so máa ní pé but àwọn nǹkan tí ò dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oníkì dáhùn kí fi hàn wọ́n ní ọ̀dà ẹwọ bí Allahumma salli ala Muhammadin ma nafa'ati at-tama'im wa shuddat al-'ama'im so ó ní ọlọ́run kó máa sàṣàlátù fún ànábì lópin ìgbà tí ó ń dè tí bá ń ṣàǹfààní ní sọmọ tí ń jẹ́ tàbáyé òun mà ó ń dè tí ó ń dè wá ṣàǹfààní ànábì ní ẹbọ nìkan yẹn lópin ìgbà tí bá ń ṣàǹfààní ó ní àmọ́kọ́ tó ṣẹlẹ̀ ń fagi sí ibẹ̀ òun ìníbẹ̀ ma ìní ma kà á mà wọ́n ní kí n bá àwọn gbogbo ọkọ̀ kan tó bá rí báyẹn sùmọ́ ní ẹjẹ́ ń bí níbèrè kan nínú ní tó bá gbé oúnjẹ kalẹ̀ báyìí rice ẹran dòdò gbogbo ẹ̀ ẹni ọ̀rọ̀ mú ìgbẹ́ sí ẹ̀gbẹ́ rẹ̀ ìgbẹ́ kínkínní ìgbẹ́ èèyàn wá fi sí ẹ̀gbẹ́ ráìsì báyìí ṣé ó rọrùn fún ẹ kí ni ìyẹn máa jẹ ráìsì tèmi ìyẹn máa jẹ dòdò tí wàá fi gbẹ́sẹ̀gbẹ́ kan ọlẹ́yìn ló lè jẹ ló ṣe rí bẹ́ẹ̀ nìyẹn kí ló fẹ́ máa ka eléyìí fún fẹ́ ká jẹ́ ká gbé ìtò nígbẹ́ lọ kó wá ìtọ́ mọ́ ẹni ní ìrọ̀rùn sí ṣùgbọ́n tó yá ọkọ̀ àrùn tí ọkọ̀ ní pé àwọn ìjà so irú wọn yẹn nìsín ọlọ́run bá lóra wa ní sábàbí fúnra wa
so mo ní pé ẹni yìí àjọ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni àtúnjọ ń ṣe ní sí náà ni alhamdulillah wọ́n pọ̀ bẹ́ẹ̀ dáadáa alhamdulillah. irú Sheikh kan náà ń bẹ ní Èkó Sheikh Ali ní Èbúté Mẹ́ta ni wọ́n wà Èbúté Mẹ́ta ni wọ́n wà Sheikh Ali aṣáájú so àwọn tàjọ ń ṣe nígbà Sufi náà nígbà Jalabi náà ni so àtúnjọ wà ní ìsìn lórí súnà ní alhamdulillah so kọ́lọ́n kó ṣàánú fún wa. ẹ jẹ́ kí a sáré ká òwú padà sí ẹ̀yìn díẹ̀ nígbà tẹ́ wà ní Sudan kò sí tí èèyàn bá lọ kéwú níbi tí ò ń ṣe ìlú yẹn èèyàn láwọn àwọn ìpèníjà kọ̀ọ̀kan gbọ́dọ̀ àwọn ti béèrè lọ́dọ̀ nǹkan náà àfáwárí ẹ̀kan sọ pé bàbá àwọn ẹ̀mí àwọn máa ń fà sáwọn òbí àwọn púpọ̀ ẹlòmíì oúnjẹ ni lápèjú ẹlòmíì fẹ́ràn àmàlà kò ní rámàlà mo lọ́rẹ̀ kan tán lọ sí bí i Somalia àwọn sọ pé kí n má rí ata jẹ òní problem tèmi so kí ni àwọn ìpèníjà wo gan lẹ́yìn fèsì ń gbà náà. ṣe rí gẹ́gẹ́ bí tọ́bí àbẹ̀ṣẹ̀ríyà yìí wọ́n ní pé olójú bí tí mi lè gbé torí mi fẹ́ ní oúnjẹ kan tí ní oúnjẹ kan tó pàtàkì sí mi lélẹ́yìí mi ní so tí n bá ti rí náà ni màá jẹ mi ní pé tọ̀bí àpé ibì kan ní ilé sùn so tí n bá rí náà ni màá sùn so kọ́ra yìí fún mi bó ṣe pé sẹ́yìn kọ́ra yìí máa tẹ́ fọba jẹ lómi yóò ní bá máa mú ẹ̀mọ́ ìfúnmi ọ̀gbọ́n ẹ̀sìn wọ́n ń dèyàn pé so ìṣòro tí mo lè ní mo rí gbà yẹn òun náà ni òtútù ní Sudan òtútù bẹ́ẹ̀ náà kọ́ lóòrùn rẹ̀ ṣe rí ni lágbára gan bẹ́ẹ̀ náà rún ọbẹ̀ náà so wẹ́dà yẹn nìkan náà mo kàn lé ní o lè fẹ́ mi àmọ́ ní ọ̀rọ̀ lóúnjẹ àbí kí ní kankan ọlọ́run ní kí ní ìṣòro nǹkan yẹn wẹ́dà bẹ́ẹ̀ náà ni ìṣòro tí mo lè ní o lè fún mi bẹ́ẹ̀ so a dúpẹ́ fún ọlọ́run ọba láìpẹ́ jọjọ a rí pé ẹ tún ti di dókítà nísìnyí báàgì PhD abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kí ó fi àlùbáríkà sí báwo ni àwọn ìrìn àjò yìí torí tẹ́lẹ̀ àwọn èèyàn kì í rí pé àfáàpáfà ń di pòfẹ́sọ̀ wọ́n rí pé àwọn nǹkan tó jẹ́ pé kò wọ́pọ̀ ni àmọ́ nísìnyí a rí pé àwọn èèyàn náà ti ń gbìyànjú pé a tún fẹ́ ṣe ìlọsíwájú sí kí ni nǹkan tó mú yín pé mo tún fẹ́ tó tẹ̀síwájú. nàǹgbà tí mo darí láti Sudan ṣùgbọ́n mo ṣàlàyé pé kíyàn tó kún lé wọ́n lè yàn ti lọ sí legal study yẹn fún yàn ní àwọn àṣìbọ̀rọ̀ kan bí àṣekè sí pé kéwú máa fi ṣe gálà bí so bẹ́ẹ̀ ni ẹ ti rí pé ìṣubú kéwú làwọn eléyìí náà wọ́n sì ń kọ́ wa yìí so tó ń ṣe dáadáa nígbà yẹn sí wọn pé ju àwọn ènìyàn bí rojọ́ kan tí Professor Jimba ní sì tó ń parí masters wọn ìfà tí wọ́n wá sí kíláàsì wa ní ká ṣàdúrà pé báwọn dúpẹ́ àwọn parí masters ṣẹ́gẹ́ tó náà so wọ́n sáwọn pé masters o inú tó ń jẹ bẹ́ẹ̀ so wọ́n dẹ̀ gbé kíní project wọn yẹn wá pé wọ́n fi ṣe ń gbà yẹn bóyá ìrìkẹ́ oníbùdó àbí kankan wọ́n fi ṣe kíní yẹn nígbà so nítorí ìrìkẹ́ oníbùdó sáwọn ẹ̀kọ́ ní ọkọ̀ Cosmo Mukayyam mo fẹ́ràn ti ẹ̀bà rántí ìjọba bá mo tún ọkọ̀ sáwọn ọkọ̀ Cosmo Mukayyam ògbójú ọdẹ àní àṣẹ́rò ìjọ rẹ̀ ògbójú ọdẹ náà ni so wọ́n sá sọ project wọ́n yẹ sọ ẹni tó jẹ́ supervisors fún wa nígbà yẹn so wọ́n sá ní ká ṣàdúrà pé ká bá wọn dúpẹ́ lọ́wọ́ ọba ṣùgbọ́n kí ni wọ́n fún yẹn ní courage pé àṣìyàn tó máa ń ṣe báyìí so bàtìgbà tí èèyàn di pé ọlọ́run ní kí ọ̀rọ̀ ìtìsọ́ọ̀dù tó sáà jẹ̀bi alkọ́là nígbà àwọn ọ̀rọ̀ financial kínní so lè di pé èèyàn tó fi yà kú bàtìgbà tó ní kí wọ́n láǹfààní àti lọ sí Sudan so èèyàn di pé àǹfààní lè bọ́ tí a lè dún ní Sudan pẹ̀lú pé ìtìsọ́ọ̀dù wọn náà lè ń bẹ̀ yẹn so kò dàbí àwọn ìlú mi tí ìṣẹ̀mí ayé rọrùn bẹ́ẹ̀ so bí kálukú sí ń parí kálukú ń sáré bọ̀ wá sílé padà ní so bí ẹ̀ ṣe wálé tí mo bá sọ pé lẹ́yìn ìgbà tá a parí tán ọdún mẹ́wàá lẹ́yìn ìgbà ni mo tún bẹ̀rẹ̀ masters tó dáa parí 2016 ni mo bẹ̀rẹ̀ masters gbà ní alẹ́ kama so mo ṣe wá parí masters yẹn náà ni a bẹ̀rẹ̀ PhD so tó máa fi ní kí n yọrí ní last year bí nílá so bí èèyàn ṣe
kọ́nà ṣe ní lọ́rùn wọn ni. Allah kò fi àlùbáríkà sí. Ní gbogbo àtẹ́ ń ṣe PhD yìí bó wá ní combination rẹ̀ pẹ̀lú dáwà lọ nítorí kò ń ṣe nǹkan tó rọrùn èyàn ṣe research ń bí a ṣe lọ́hùn gbogbo ẹ̀. Wallahi ọmọ jẹ́ nǹkan tó máa ń yà mí gan lẹ́nu. So mọ̀kànmọ̀pọ̀ lọ́nà lọ́kàn ṣe ní ìrọ̀rùn torí ìgbà tá a fi ń ṣe masters kọ́dà ọmọ ẹnu àwọn ọ̀gá tó mọ̀ sọ pé ṣó ti lè parí báyìí kí ó lè parí torí pé bí yẹn ṣe ní àti máàmù fún ọ̀rọ̀ dáwà sọ pé ìrọ̀pọ̀ ó lè parí máa ti abẹ́rẹ́ dòkítọ́rà yẹn ti fẹ́ lè díẹ̀ so látara pé bá ń ṣe mọ̀ rí báṣù tí a kọ so pé abó lè ṣe fẹ́ kóòpù kankan máa dúpẹ́ fọ́lọ́run ọba so ọ̀pọ̀lọpọ̀ gba òwúrú ni mo máa ń ṣe iṣẹ́ mo ṣe torí báṣù mi so mo kọ́ lórí mo ṣe muqarana aqdiyya láàrin tafsir Tabari àti tafsir Shia kan tó ń pè ní tafsir Qummi so wọ́n jọ Aisha mu'asir làwọn méjèèjì so wọ́n wọ́n pé bóòlù ẹni yìí ṣe sẹ̀mí tó ṣe pé òun sì wà lórí àkídà Shia ẹni yìí òun sì sẹ̀mí wà lórí àkídà Sunna ẹni kì í kọ́rọ̀ náà so méjì mo wá kọ́rọ̀ náà àwọn masáìl aqdiyya ni mo wá kọ́rọ̀ náà láti Suratul Fatiha di Baqara so mo kọ́rọ̀ náà tí bá kọ́rọ̀ náà tẹ̀lé wa sọ títí mi rí kó wà rajih tó sì wà sawab so ni mo fi ṣe kí ni òru ni mo sábà máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ so kódà ìjọ tí ó di pé wọ́n ní máa ṣe defense so tí ó pa ṣe defense jọ ilẹ̀ ló tó mọ̀ pé n tẹ̀ ń ṣe kọ́ọ̀sì pé ń ṣe lọ́wọ́ so wọ́n rí pé bá ẹgbòlẹ̀ ń ṣe gbólẹ̀ bẹ̀rẹ̀ ní kankan so tí mo sáré sọ pé ní pé Ọlọ́run ọba náà ni sá ṣe ní lọ́rùn fún yàn so Ọlọ́run pé kó mọ́ ṣáàjì kí sẹ́mi àyíwá kó tó lọ́wọ́ àbíbá ìlú jazakumullahu khairan. A ti ń lọ sí abala ìparí àṣìbẹ̀lẹ̀ ọba Allah subhanahu wa ta'ala gbogbo tẹ́ ti sọ ìpé Ọlọ́run bá kódà ń kólò ní sábàbí dáadáa fún wa láyé bí àti ní ọjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmá. Ọ̀rọ̀ àwọn bàbá tá a sọ a rí pé tẹ́ bá wo ìrìn àjò wọn Willoughby kọ́lẹ̀ pé Willoughby Street tẹ́ bá wo ìrìn àjò pé èèyàn bẹ̀rẹ̀ pẹ̀lú jálàbí ó di pé èèyàn padà wálé ó di pé ṣé kìíní tí ẹ tún wọ́nù pé ẹ má dọ́dọ̀ ọmọ mi mọ́ o ẹ má tó wá di pé wọ́n ń jòkó Allahu Akbar kò ń ṣe nǹkan tó kéré. Kí ni ìbáṣepọ̀ tó padà wà láàrin ẹ̀yin àti bàbá kó tó di pé bàbá ṣaláìsí? Jazakumullahu khairan. Ṣé mo ṣàlàyé inú ti gbọ́ yé pé ìjà tó le kò jẹ́ kékeré ó ń bẹ ní ìpínlẹ̀ ìgbà tí ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe súnà so látara pé mo súnmọ́ gan nígbà tí mo fi ń ṣe jálàbí yẹn so gbọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀nà kàlẹ́ wọn gbé wọn máa ṣàlàyé fún mi gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àtàwọn ìṣẹ́ pé àwọn oníjálàbí wọn káwọ́ ogun kún àjò nǹkan àti ọgbẹ́ ní wọ́n ń ṣe so gbà tó wá di pé ọlọ́ni kí wọ́n lágbọ̀ èso náà so àwọn kọ́ra ń gbà mí wọ́n bá débi pé tí wọ́n bá lálejò ń gbà mí wọ́n kẹ́kọ̀ọ́ mi ni pé wá pé afọ́tá ìwà wọ́n bá wọn wo nǹkan tẹ́ni yìí tó fẹ́ èmi bá wọn wo kíní ń gbà wọn pé ṣùgbọ́n tó wá rí pé kíní ti yàtọ̀ sọ fún wọn pé mi ò ṣe kíní yìí mọ́ ní kankan but tó ti bẹ́ẹ̀ náà wọ́n ṣe mọ̀ ẹ́ àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n bá wọn ṣe pé ó ti mọ́ mi lára. Kí ni àwọn kan náà? tí n bá jí láàárọ̀ báyìí ìwà ọkọ̀ lọ sọ́dọ̀ wọn tí n bá ti ká ṣùgbọ́n àtàn. ẹ sálámà sí wọn. ń sálámà sí wọn wọ́n máa ń tọ̀ sínú pò wàá gbé pò yẹn jáde wọ́n lè gbẹ́lẹ̀ wọ́n bá wọn dànù wọ́n á ṣe everything máa fọ̀ máa dá padà. kódà ibù nígbà wọn. Aṣọ fífọ̀ nǹkan. mo fọṣọ wọn ṣe nígbà wọn àwọn èèyàn wọ̀ wípé ṣe kódà ibù ìtàn tèmi gẹ́gẹ́ àti ìbẹ̀rẹ̀ mi máa ń rìn mi la àmọ́ títí wọn kì í rìn mi la wàláhì kì í rìn mi la. ṣé àdìpé yìí wà á kó mú ti pé wàláhì ìmọ̀ nǹkan yẹn kì í rìn mi la so gbogbo àwọn nǹkan yẹn mi ì yà pẹ̀lú rẹ̀ wọ́n àjọ kan wọ́n bínú lórí ọ̀rọ̀ kúnlẹ̀ pé kílẹ̀ ya yìí kíní kankan ẹgbẹ́ ó ti yà ẹkú yà ó dé ọmọ wọ́n yẹn ṣùgbọ́n wọ́n wọ́n ti kíní kankan sálámà lè pọ̀ gọ̀ ṣùgbọ́n sáà ní ẹ̀ má bínú ẹ̀yà kan so wọ́n sáà ní kí n jáde so
so mo lọ gbé tí mo bá wọn gbé mo wá gbé mo lọ lè dànù mo tún dé padà mo dá padà lẹ́lẹ́ náà kí wọ́n ń ṣàlọ́lá sí ẹyí bọ́kẹ́tì kan báyà ẹ tún bá wọn gbómi ẹ tún bá dànù balógun yóò náà máa fọ kíní ṣàpá àwọn kíní ìdọ̀tí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ni so yóò rí máa fọ kíní máa fọ gbẹ́rù máa dá padà so bá tó bá dá kíní padà tó máa ní alájì mo ní iṣẹ́ tó wá sí pé n bá ń ṣe ìgbéraga sí ọmọ ẹ̀mí náà ti ń bí kọ́lọ̀ ní káwọn ọmọ nínú ṣe ìgbéraga sí mi bẹ́ẹ̀ náà kọ́ sami lẹ́sàn rẹ̀ so mo dákẹ́ mo ní ìwọ̀n kan mo dẹ̀rẹ̀ ẹlẹ́kejì nǹkan tí mo ṣe yìí ń bẹnu tíra mo ní bọ́lọ́wà mo ní bẹnu ní kẹsì rẹ̀ mo yàrá wọn ẹ̀sán pẹ̀lú mọ́ mo sọ mo wà ló ń bá sí ibi tó wà náà ibi nínú suratul jinn àti nínú suratul Yusuf níbi àyà wa kharru lahu sujadan so mo á síbẹ̀ fún wọn lórí wọ́n kàtán so mi wáyé mo ti mọ̀ wọ́n mo rí kwara wọn ti balẹ̀ tó lọ́ọ́ lè kàtírà wọn kà tí wọ́n kàtírà samsam wọn ni wà á mọ̀ náà wọ́n tí wọ́n bá mọ̀ àkọlé yẹn máa ń lò àwùjọ yìí lè gbára bá gbà fún wọn báyìí àwọn tó kù ẹni mi ò gbà ó ṣeun sùtà so mo sá dákẹ́ mo rí pé tí mo ti yé yín dáadáa báyìí tí mo ti establish yìí kí ní yìí fún yín so nígbà tí wọ́n ṣe lónìí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó bí gbogbo àwọn nǹkan yẹn ń pè é kó lọ́jọ́ tá a bẹ̀rẹ̀ mọ́ wà tán ọ̀nbẹ láyé ń jọ̀hún tí o bá ṣe wọlé padà wọn ni mo wà tán àbí kí lè fẹ́ bẹ̀rẹ̀ lónìí mo ní mo wà tán ni kéwú ńlá lè fẹ́ bẹ̀rẹ̀ yìí wọ́n tọ́ alimami Malik bẹ́ẹ̀ ni a sì wà lẹ́nu rẹ̀ gan àti ìparí rẹ̀ sí ni láyé sí kúrò sí títọ́ ọdún mẹ́ta so ni kéwú ńlá lè fẹ́ bẹ̀rẹ̀ ìfà so ní ìpínlẹ̀ àṣepọ̀ ní àti wọ́n ṣe súnmọ́ ara wa tó débi pé àwọn gọ́ọ̀mù wa sọ pé pé owó ìsẹ̀mí ayé àwọn fàtáyé ìsẹ̀mí ayé wọn dáa kò wá wàhálà àlàáfíà ní ìsẹ̀mí ayé wọn so tóbi di pé ọlọ́run ní kí wọ́n ṣaláìsí wàhálà àsìkò wa dángan àsìkò wa dángan mo sì di pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́ọ̀ ní kí wọ́n rí ìgbà ní ọwọ́ wọn gan kọ́ra táìmù kan bẹ wọ́n lọ sọ fún mi tí ó rẹ̀ wọ́n náà wà ní káàkiri tẹ̀wọ́n ń káwọn fún mi. kí ni kan Ruqayya Allahu akbar Ruqayya wallahi Allahu akbar so kọ́ra mo ṣàbáwá sànkọ́ wa kẹwọn. eléyìí náà ẹ jẹ́ ká sáré lọ síbẹ̀ pé kẹ́ bá wa gba àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe súnà tó dẹ̀ jẹ́ pé wọ́n ń fèsì ṣòro nílé lọ́dọ̀ bàbá lọ́dọ̀ ìyá lọ́dọ̀ ẹbí ẹ bá wa gba àwọn níyànjú. so ìmọ̀ràn tí mo lè fún wa náà ni pé kò ṣeé ṣe tí wọ́n bá fẹ́ tẹ̀lé lánàá Nabi sallallahu alaihi wasallam kí wọ́n ní pé wọ́n ní lè sọ̀rọ̀ kásìkejì èyí ò rèé gẹ́gẹ́ yín sọ lẹ́ẹ̀kan pé wọ́n bí wá sínú rẹ̀ bó ṣe rí náà nìyẹn èmi sì máa ń dá sáà yẹn kí àwọn ọmọ wa làwọn lè máa sọ ní ìsìn so náà ni kí nìyẹn bẹ́ẹ̀ lọ́ọ̀kan mi gan wallahi máa ń sọ fáwọn èèyàn pé gbogbo tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣà Yorùbá yìí mi fẹ́ pé jẹ́ kí súnà ká tiẹ̀ sọ súnà náà di àṣà tiwa náà àwọn èèyàn náà lọ́ọ̀gì nǹkan mi sí àwùjọ yìí pé ká náà lọ igi súnà sáwùjọ yìí ká máa bí ọ pé kí lókè rẹ̀ kò ní mí ò lókè Abu Abdullah lè mi ń jẹ́ ní ẹ̀ ò jákàdé àní ó kí mi ò ní kí ló dé súnà bí àwà sí wallahi tí mi láìkẹ̀ wọn tó ráhùn kan náà ni wọ́n lọ gbogbo àwọn kìíní ìsí àwùjọ ẹwẹ́ tó jẹ́ Fìlàní yóò sì máa jẹ́ Àkàbí ṣe jọ Fìlàní Ìlọrin ti wá dà papọ̀ ní tí wúyẹ gẹ́gẹ́ rùn tí wọ́n kàn ìwé pọ̀yẹ ká gbà mi tàbá rẹ̀ tó ń lọ bá wá ní ìjákàbí mọ́ Abu Abdullah náà ni tí ń jẹ́ oríkì mi so kílẹ̀ nígbà fún àgbà kan ní Fatima kò ní Ummu Salama ni kẹ́ni ó jẹ́ àbẹ̀bí ìjábẹ̀bí ó jásàbí ó wá ní ọkọ̀ kan ìní so kí ni Ummu Salama ni náà ni so wallahi mi rí pé kí ni ẹ̀dá alọ́gí súnà sí àwùjọ wa ni qaliban wa qaliban àbí qalban wa qaliban so wọn náà ni pé àwọn tí a bá wà nínú pé à ń gbìyànjú súnà táwa ní ìṣòro so ká dúró déédéé ni
so àkọ́kọ́ náà kádó lérí ọ̀rọ̀ wa lérí tó yóòdòdó ságbìyànjú kó dájú òdòdó nìkan tó ń ṣe ẹgbẹ́ yóò burú fún yàn kí ọmọ rí ìṣòro kó wá jẹ́ pé orí lọ́lẹ̀ yẹn tó wà qul i'malu fasayara Allahu a'malakum wa rasuluhu wal mu'minun so gbogbo wọn padà rí pé ìlànà tẹ́lẹ̀ yìí ń tọ́ yìí ìlànà òdòdó so kọ́ ló ń ṣàfihàn àṣekọ̀ bẹ́ẹ̀ so tó dájú kókó ni ká sá mọ̀ pé orí jáde sàlàfíyà náà làwà so náà làwà kó ló ń ṣàfihàn àṣekọ̀ bẹ́ẹ̀. nílùú tá a wà yìí tó jẹ́ ìlú Ìlọrin àwọn nǹkan ti lọ rí àwọn míì tó tiẹ̀ tó ń wá láìpẹ́ tó tún rú yẹ́ bíi pé èèyàn ń ṣoògùn owó máa pa àwọn èèyàn máa ṣe nǹkan tí ò yẹ tó bẹ́sìn mu dákun ẹ̀ bá pàrọwà sáwọn èèyàn torí gbogbo àwọn kìíní torí kò sí kankan tí Islam gbé wá ń bẹ̀ lélẹ́yìí tó clear pé tó Islam ní kéèyàn máa ṣoògùn owó Islam ní kéèyàn pààyàn sọ ẹ dákun ẹ tún fún wa lóúnjẹ mi lórí ilé ìdá. ṣe rí ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tí ó ń bà nínú jẹ́ gan látara pé ìṣẹ̀mí ayé àwọn àfà tó fẹ́ ṣe wọ́n fẹ́ ṣiṣẹ́mi olówó so wọ́n fẹ́ ṣiṣẹ́mi olówó ó sì ní ọ̀nà owó tó lè mú wá fún ọ ṣe rí báwọn àfà ṣe lẹ́rìí pé mo ń dápọ̀ àwọn àfà kálẹ̀ kan ó rò bàbá ilé abíkan tí mo sọ yẹn àwọn ìṣẹ̀mí tí yẹn rí pé ìṣẹ̀mí bá ìṣẹ̀mí ayé àwọn àfà àjọ òun ṣe rí lọ́rọ̀ sẹ́kù sọ́dọ̀ àwọn ilé yìí so èmi ní tẹlifíṣàn ni èmi ní mọ́tò ni èmi ní kíníkan ní kò sí mo sì bánújẹ́ lórí rẹ̀ kékeré tó wọn bẹ́ẹ̀ ni bí ìṣẹ̀mí ayé àfà sí gbọdọ̀ rí nù tó bá wọ Ọlọ́run tó bá fẹ́ fún àfà ní arzikí yóò dẹ̀ sí olùwà dẹ̀ sí àmọ́ kó sọ pé ìpìlẹ̀ àfà ní owó wà lóde ibi tí wàhálà ti ń dènà so kí ló sì fà bí lọ́run ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nìyẹn àfà táwọn kan dé tí wọ́n rí pé àwọn Sheikh Adamu ti jagun náà wọ́n ti ṣe ẹni muharabatul jahl ogun láàfẹ́ òsì láwọn ìjà lógun nísìn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jà òsì yẹn lógun ẹni tó fẹ́ jù sí lógun irinṣẹ́ oríṣiríṣi náà wá káàkiri ṣe oríṣiríṣi ìyẹ̀pọ̀n lọ kọ́sẹ́ o ìyẹ̀pọ̀n tajà o bó wọ́n á di pé wọ́n mọ̀ wá oríṣiríṣi oṣólẹ̀ gbogbo oríṣiríṣi ọ̀dọ́ lẹ́kùn lẹ́jà lọ́sàn lóru so àwọn ènìyàn sì ni wọ́n sì rí wọn tí wọ́n rí náà wọ́n rí wọn tí wọ́n rí so kí ní ẹ sí ojú àwọn èèyàn sí wàhálà àwọn owó kì so di sí àwọn tí wàá jáwọ́ pò mẹ́ sídákùn àrò àwọn ọ̀dọ́ pé ẹ jẹ́ ká kọjú sí ẹ̀sìn Ọlọ́run ọba gbogbo àwọn nǹkan yìí wallahi kọjá mọ̀ kankan nítorí wọ́n bá ti dákẹ́ báyọ̀ tán ẹ wọ àwọn àfáà tí à ń sọ yìí náà nìsín ọjọ́ ti dákẹ́ ló ti tán ọjọ́ tó dákẹ́ ó ti tán tó bá bí wọ́n pé kílẹ̀ lò láti gbáyé ṣe kọ́lẹ̀ ló ní nǹkan mìí tó gbọ́ tó dáwọ́ lé gan kò yọrí dì sí tẹ́ bá mẹ́rin kílẹ̀ fẹ́ fowó yẹn ṣe ọmọ owó ṣètọ́nù tó bá rí fún aró òun náà tán wà láwọn ọ̀dẹ̀ kọ́ mọ́sálásí àwọn nǹkan lè kéwù tambion tó abalẹ̀ kí á máa ra rẹ jẹ́ nítorí pé ló fẹ́ ṣe tó fẹ́ lérí pa so kọ́lọ̀ mọ́ ṣe àánú fún wa so arọ́gbà wa tí a jẹ́ ọ̀dọ́ ẹ̀sìn Ọlọ́run ní ẹjẹ́ ká kọjú sí tá a bá ń sọ pé ẹkọjú sẹ́sìn Ọlọ́run ẹ̀rí pé ìkọjú sẹ́sìn Ọlọ́run kan ló máa wà débi Súfí lónìí yìí Súfí ti kílẹ̀ pé kò sọ́nà ń bẹ̀ ó padà sí ti súnà Nábì sallallahu alaihi wasallam so ọ̀nà tẹ́ gbà nìyẹn tẹ́ fi rí ọ̀nà Ọlọ́run ọba ọ̀nà tí yẹn sì lè gbà tọ́mọ òfin ní kú sínú wàhálà ọ̀nà náà nù wọ́n fẹ́ kọ́ mọ̀ ní ọ́ dá wọ́n fẹ́ kọ́ jẹ́ kọ́ mọ̀ ní ó ṣe súnà wọ́n yóò ṣe súnà sí kọ́lọ́kọ́ ṣàṣàmì fún mi. tó ní ìparí àwọn tí wọ́n jẹ́ àfà súnà àti akẹ́kọ̀ọ́ ìmọ̀ súnà náà àwọn náà bùkátà kí ẹ fún àwa náà ní oúnjẹ mi dákun àwọn gbìyànjú. ìmọ̀ràn ní akàn fúnra wa òun náà ni pé àwọn tí a jẹ́ àwọn àfà onísúnà ní gbogbo ilẹ̀ Yorùbá so kí agbóhùnjú ká ní ẹ̀mí pétọ́lọ́ náà láfẹ́ ṣe so káwọn jẹ́ kí tààsùb yẹn ni pé tèmi rí ni tí o mọ̀ wá kọ́díyàn láti fi lè gba òdodo míì tí yàn bá rí ìgbà míì òdodo nǹkan míì hàn sí yàn tó sì jẹ́ pé òdodo ní nǹkan yẹn tó bá ti rí pé ọ̀sọ́nà níbi tí mo mú lọ́wọ́ yìí mo ti ń jẹ́ sọ́nà náà nìyẹn so kí o jù kalẹ̀ nítorí kálukú wá jù kalẹ̀ àrí pé kò sọ́nà náà ni ó sì èyí tó wá sí nínú súnà yóò tó wá tó máa ṣe ìfẹ́ ẹnu tó wá jù ká jìnà sí bẹ́ẹ̀ ni mo ń sọ̀rọ̀ kan pé gbogbo àwọn tájà wà fà súnà
tó ti mẹ́nu kan rẹ̀ ẹ̀sẹ̀ jí ká gbìyànjú pé a fẹ́ lọ igi súnà sílẹ̀ Yorùbá ni bílẹ̀ kankan ní ilẹ̀ Yorùbá Ìlọrin ń bá bọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn látàwọn Sheikh Adamu dé àwọn Sheikh Ahmad dé wọ́n lọ nǹkan mi sí àwùjọ wọn gbìyànjú wọn sì lọ sínú dáadáa bẹ́ẹ̀ni Sheikh Adamu náà lọ tí wọn náà sáwùjọ tó ẹ̀yin àfa súnà náà ẹ̀yin náà lọ súnà lálọ́yè sí àwùjọ yìí sùkú asọ̀rọ̀ tàbí lè ṣe àbí kí aṣùwọ́pọ̀ ẹnu ó ṣọ̀kan lérí òdodo so kódà irun bí ọba sí pé ara ń papọ̀ kẹ́mi ọ papọ̀ ó lè mọ́ràn fún wa láti kóra wa jọ but kẹ́mi ó sá papọ̀ ká fi ẹ̀nà hekt lọ́gẹ́nà lérí ara wa ká fi kalẹ̀ so ó jẹ́ ká rí ibi lè ṣe nǹkan tí wọ́n tí wọ́n bá ti pé asúmọ̀ ìpínlẹ̀ ní kò ti ní lọ́gẹ́nà sínú so bẹ́ẹ̀ ni ẹ bá ti ń fòdó dùn wọ́n gan ò ní fẹ́ gbọ́ tó ti pé mo wá lè dìyàn débi pé ọmọ parọ́ máa yàn sọ tí ò rí nípa yàn látara kò ti ní lọ́gẹ́nà abẹ́lẹ́ ọ̀hún kọ́ lọ́nkọ́ mọ́ jí kí ṣe tọ́ni ó mú wa torí àyà kan bẹ́ẹ̀ ní Kùránì gbàtí ṣe tọ́ni ń lérí ńlákọ̀ọ́dánná lahum siratakal mustaqim lórí ojú ọ̀nà tó tọ́ yẹn gẹ́gẹ́ máa tó jókòó dé wọn bẹ́ẹ̀ kí ní jí kọ́ débi lọ ojú ọ̀nà yẹn wọ́n wà ó wọn ò sì lébi mú forward wala ya'tiyannahum min bayni aydihim wa min khalfihim wa an shama'ilihim wa aymanihim wala tajidu aktharahum shakirin tí máa dí wọn níwájú máa dí wọn lẹ́yìn máa wọn lérí bí ṣe dáadáa mọ́ so kọ́lọ̀ kọ́ mọ́ṣá àláwá ní ọwọ́ ṣẹ̀tọ́nù so gbogbo àwa tí a ń gbìyànjú súnà ẹ̀dá kan jẹ́ ká múra so ká lọ ìgbìyànjú súnà yìí sí àwùjọ wa pẹ̀lú sùúrù pẹ̀lú àfaradà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ so Ànábì náà lọ sọ fún wa ma kana rifqu fi shay'in illa zanahu gbogbo àti ẹ̀bá ti ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe nǹkan yẹn máa dáa ni tí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ti kú níbi nǹkan yẹn bàjẹ́ so kọlọkọ ṣáà jẹ́ kárí dáadáa ṣe sí ojú ọ̀nà ẹ̀sìn Ọlọ́run ọba. tọ́ àti dé agbami ìparí ètò tòní abẹ́lẹ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala kí ó bá san àwọn afáwa ní ẹ̀san lórí ṣe bá wọ àwọn ìrìn àjò yìí ẹ̀rí pé kò ń ṣe nǹkan tó kéré abẹ́lẹ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala kó dákun kó fi àlùbáríkà sí gbogbo ẹ̀ Ọlọ́run bá kó dákun eléyìí tí ó bá kù díẹ̀ káàtó abẹ́lọ́run bá Allah subhanahu wa ta'ala eléyìí tá a ti sọ Ọlọ́run kó ṣe àforíjì fún wa eléyìí tí a bá sọ tó dá ń bẹ abẹ́lọ́run bá Allah subhanahu wa ta'ala kó san wá ní ẹ̀san lórí láyé bí àti ní ọ̀la gbẹ̀ndẹ̀ kíyámà láti ọ̀dọ̀ Sheikh àti èmi àti gbogbo àwọn production crew àdúpẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀yin tí ẹ wà láti ilé àti ìdúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ fún gbogbo feedback àti àwọn ọ̀rọ̀ àǹfààní tí ẹ ń ṣe fún wa jazakumullahu khairan subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.